نبدأ. الحمد لله رب العالمين، وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين وتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، سبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما. آمين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم ربنا زدنا علما. اللهم ربنا زدنا علما. اللهم ربنا زدنا علما. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء. اللهم إنا نسألك علما لا ينسى. اللهم إنا نسألك الهدى والتقى والعفة والغنى يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عليتي يدوب فون الله الشيء الصلاة فون النبي محمد صلى الله عليه وسلم. لا دا صلاتنا كما بان وراء إلي النبي أتي وصحابة أتي وأتي وبا تليلنا وجيشن الله محمد sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama. علينا أرحب بحضراتكم جميعا إلى برنامجكم وبرنامجنا وبرنامج مركز أنصار سنة الإسلام أعزه الله بالتوحيد والسنة، وهو برنامج يا طالب العلم. هو برنامج علمي شرعي ثقافي أسبوعي يتجدد بالخيرات والمسرات في كل خميس من الأسبوع. ونحن نسأل الله جل في علاه الذي يجمعنا في هذه اللقاءات أن يجمعني وإياكم في الفردوس الأعلى مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. Káàbọ̀ sí barnamaju ya talibal ilm. Níta máa ń gbéyẹ̀wò kò pamọ́, a máa ń ṣàgbéyẹ̀wò siyaru al-nubala, siyaru al-nubala, siyaru al-a'lam min ahli al-ilm al-kibar qadiman wa haditha, salafan wa khalafa. A máa ń ṣàgbéyẹ̀wò ìtàgbésí ayé àwọn àlùfáà tí wọ́n ti lọ. A tún wá máa ń ṣàgbéyẹ̀wò àwọn wasaya wa tawjihat wa irshadat wa tanbihat min ahli al-ilm. Àwọn àsọ́lẹ̀ àwọn àlùfáà, àwọn ìtọ́ka ẹni pé báyìí ní ẹtì ní táwọn àlùfáà ṣe kalẹ̀, àwọn ìmọ̀ràn táwọn onímọ̀, àwọn tawsiya wọn tí wọ́n sọ̀kalẹ̀ fún àwọn talabatul ilm. Àwa máa ń gbé yẹ̀wò náà nítorí pé àwa náà ta kójọ sáyé yìí kí láwọn jama'a nuridu al-ilm nabtaghi al-ilm wa natlubu al-ilm. ìmọ̀láwà ìmọ̀tá wa ń wá yìí inú tí ó wá ṣàánú wa lórí ẹ̀ ni pé àwọn tán ṣáájú wa tí wọ́n rìn kí ni tójú wọn rí kákàtàn gbèsè ayé wọn, látàrí tójú wọn rí kí làsọ́lẹ̀ wọn tí wọ́n sọ kámẹ́kọ̀ọ́ mẹ́ káwa náà bá lè dàbí wọn. Wọ́n ní ẹ̀sìn wájú ni tẹ̀yìn máa ń wò kó lè fi sáré. Àdẹ̀ ní jẹ́kẹ́rù ó bà wá nígbà tá a bá ń kàtàn wọn pé ha wọ́n ní àdúrò kábàáyé nínú mọ̀, ha wọ́n gba àdúrò kábàáyé nínú mímọ̀, ha ọkọ̀ àdúrò kò tí a ní jẹ́kẹ́rù ó bà wá.
òpin lókun ìgbà táwa náà bá ti ń bẹ lójú ọ̀nà ìdìnnìlá àwa náà ṣe kí ni jama'a àdìbẹ̀ la taqul qad dhahabat arwahuhum kullu man sara ala darbi wasal kullu man sara ala darbi wasal la taqul qad dhahabat arbabuhu má fẹ́nu rẹ̀ tí ẹ sọ mọ́jú jáde lẹ́nu rẹ̀ qad dhahabat arbabuhu àwọn tó ní ìmọ̀ àwọn ti lọ àwọn tó ní náhù ti lọ àwọn tó ní sọ́rfù ti lọ àwọn tó ní àkídà wọ́n ti lọ àwọn tó mọ̀ pa hadith wọ́n ti lọ àwọn muhaddithun wọ́n ti lọ àwọn ahlul hadith wọ́n ti lọ àwọn aljarh wa ta'dil wọ́n ti lọ la taqul qad dhahabat arwahuhum kullu man sara ala darbi wasal kullu man sara ala darbi wasal ìdí tó sì gbọ́dọ̀ wá sọ bẹ́ẹ̀ ni pé kullu man sara ala darbi wasal ní gbogbo tó bá rìn ala darbi tó yẹ pé ojú ọ̀nà táwọn onímọ̀ yẹn gbé kalẹ̀ báyìí tó bá ṣáà tí ń rin ojú ọ̀nà yẹn tí ò kú mẹ́ tó yẹ pé orí ojú ọ̀nà yẹn náà ló wà wasal yóò ṣe kí ni jama'a yóò dìbẹ̀ kullu man sara ala darbi wasal kullu man sara ala darbi wasal lihadha la takhaf wala tahzan má bẹ̀rù má bàánú jẹ́ pé sáàrùn sí ma báyìí sáà má ka ìta wọn má gbọ́ wà sọ́yà wọn má gbọ́ ìmọ̀ràn wọn bí ìdìnnìlá tí wọ́n náà bá ti ń gbọ́ tó ń múlò tó ń tẹ̀lé wọ́n sọ̀rọ̀ta wọ́n náà wá sí kí ni ó débi tó yẹ kó dé ọlọ́mọṣẹ́ àṣánú mi àti kó fi wá sí kó gbà. ayi àwọn tá a máa ń gbé yẹ̀wò ní yàtọ̀ líbàlẹ̀ ẹ̀dùn ni lónìí mo wá fẹ́ pa àwọn àkíyèsí lórí ọ̀rọ̀ àwọn ọmọ ìyá wa kan táà ti máa ń sọ̀rọ̀ wọn láyé ìlà ń bá máa yà síbi ọ̀rọ̀ wọn rárá torí pé tí àwọn ará láyé yìí ṣe kí ni jama ọ̀pọ̀ díẹ̀ àwọn tó nígbà tí sọ̀rọ̀ wọn kí n tó mẹ́nu kó ń bí ọ̀rọ̀ wọn gbà tá a rí pé ọ̀rọ̀ wọn ti clear sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí gbà tọ́rọ̀ wọn ò tí clear wọ́n dá nǹkan rú o wọ́n ṣe kí ni jama wọ́n dá nǹkan rú àmọ́ jọ́nà tó kọ́ ń bẹ̀rẹ̀ sí ní dàrú wọ́n gbé látorí ìrò èmì náà gbogbo nǹkan ni wọ́n ṣe ń jọ́nà lọ àmọ́ a dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tí ó gbà fún wọn àmọ́ nígbà tí wọ́n ń ṣe ọlọ́run ló mọ iye náà tó gbà tàjẹ pẹ̀lú wọn ìyá àbáfà yìí lóòótọ́ àbáfà yìí lóòótọ́ àgbà tó wá kú lórí tèmi tó wá mú àwọn àlfà níkọ̀ọ̀kan àwọn àlfà wa jankan ẹ mọ wọn ní pé káàdùkú tí wọ́n fúra pé tẹ bá tiẹ̀ á ní kútùbí wá rí báyìí òkúta alágbó ṣé ẹ tún sọ pé sheikh fulani ibn fulani àwọn náà tún dáná ẹ tún sọ pé adoktor fulani ibn fulani àwọn náà tún dáná ẹ tún sọ pé adoktor fulani sheikh fulani àbẹ̀rẹ̀ àwọn tí wàá mọ̀ pé àwọn eléyìí àwọn àdàǹkàrú làwọn eléyìí wá láti wá bá tó dáa jẹ́ inú tó wá yà mí lẹ́nu jù nínú àánú ọlọ́run sí ni wọ́n bí ọdọ́ ń sọ àwọn ọ̀rọ̀ yìí nígbà tó wá bẹ̀rẹ̀ jà àwọn àlùfáà mo wá ń fa àwọn gbólóhùn kan ròyìn wọn pé ẹ̀yin ìyẹn mọ àwọn ènìyàn dáadáa o mo wá máa ń sábà lo gbólóhùn kan fún mi pé àwọn ilé ẹ̀yìn ẹlẹ́ mọ̀ wọn àwọn gangan làwọn abániwọ́ràn ọ̀sìn wọn fà ọ̀rọ̀ tí pàmò sọ abániwọ́ràn bá àrídà àwọn wọn wá kọ́ dáràn ni ìgbà tó wá rí pé àwọn fẹ́ kọ́ dáràn káwọn lè pè ọ́ lọ́daràn ọ̀ wá dáràn wọ́n sì wá ọ̀ràn wọ́n sì wá sí ọlẹ́sẹ̀ wọ́n máa pariwo rẹ̀ pé ọ̀daràn ni o táwọn ìrà kí ló ṣe wọ́n sì wá ọ̀nà wọ́n kìrìyètì ọ̀nà fún ara wọn ó ṣe báyìí a bá bí wọ́n ọ̀nà ẹ̀yìn ṣe bẹ́ẹ̀ ẹ bá dá lóhùn ó ṣe gírí jọmọ́ ó ṣe bẹ́ẹ̀ wọ́n wà mọ́ tẹ́ńpẹ́lẹ́ mọ́ tí ó fi dé lẹ́bù pé àwọn ẹlòmíì gan tí wọ́n fẹ́ràn rẹ̀ àwọn náà tó wá máa dáùtù pé àkákìní máa fà wà lọ́wọ́ lòótọ́ àmọ́ sí wà bí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ní òótọ́ àwọn abániwọ́ràn bá ṣe kí ni jama bá àrídá sọ pé Yorùbá ló wọ́n sọ kíní kan pé ẹni afẹ́ sun jẹ kò tún gbọ́dọ̀ máa fi ìpò rárá kìí ṣe bí tàwọn abẹ́nuwọ́ràn bá àrídá o àwọn abániwọ́ràn bá àrídá wọ́n fẹ́ sun ọjẹ àwọn afẹ́ kọ́ fi ipò rárá ọ̀ wá fi ipò rárá ọmọ táwọn wá lọ sí àwọn wà lọ wá ipò wá fún ara wọn àwọn ní olóòdí wá ipò wá o wọ́n wà fi ipò ní wọ́n wà fi ra ọ lára ó wà tún àmọ́ sọ báwọn yẹn pé ṣe ti pé olóòfin ipò ra ẹ̀ lára ó fẹ́ sún o olóòfin ipò ra
ara ẹ̀ lára àsáwọn gẹ́gẹ́ ni a fi pòórá ní lára bá fi pòórá wọ́n bá fi pòórá ọ lára tán wọ́n sì àdáná sí ọ lára wọ́n jù ọ lẹ́ẹ̀kan náà ní bíìm ó tánu ọlọ́run ní já ṣàgbákò wọn o ọlọ́run ní já ṣàgbákò wọn ọlọ́run ní já ṣàgbákò wọn o a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn igi ńláńlá gbòógì nínú àwọn àràbà tó tóbi láàrin wọn láwọn tó ṣe pé tẹ́mi bá ti ń ríwọ àwọn yìí ìmọ̀ bà mí nú jẹ́ lè máa bá torí kí mo máa ń rí màárọ̀ lára wọn pé adùrùn tẹ àwọn méjì kan bá ń ní bó ìkánnú wọn ló tóbi jù tọrọ rẹ wọn bà mí nú jẹ́ jù kódà ó ju tẹni tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí lọ yíò lẹ́tí ẹ́ kí mo mọ̀ yíò àárí ẹni náà pé àfá ilé yìí èyí sì ìwọ́n dé Madina tó Rasulillahi sallallahu alaihi wasallam wọ́n dé Tọ́íbà wọ́n kúnlẹ̀ kí wájú àwọn àlfáà súnnà kibarul ulama yìí tó ń dánwò lẹ̀ yìí báwo bá ráǹfà ní à ń lo àkókò tó pẹ́ pẹ̀lú àwọn àlfáà ní Madina àwa náà ń jókòó wákàtí kan pẹ̀lú wọn lójoojúmọ́ fún àlejò ọjọ́ 5 pẹ̀lú wọn lójoojúmọ́ lódidi ọ̀sẹ̀ kan a tún padà wá lẹ́yìn bí ọ̀sẹ̀ mélòó kan a tún jú pẹ̀lú wọn gbogbo táàrí lọ́wọ́ tí ẹ̀ yìí gbóòórùn rẹ̀ lára wọn débi táàrí lára wọn nǹkan mí ni wọ́n ti nǹkan mí lọ́n ṣe ọlọ́run sì sàánú àfáàtàwọn yìí nǹkan gbọ́rọ̀ kalẹ̀ láì yóò gbé kalẹ̀ ní yóò sùnmọ̀ dùpẹ́ gbọ́rọ̀ ike wo sì yé èèyàn aláì tẹ́gan ní ẹ̀ o láì kí ó sì yé àfáà náà àmọ́ òpó mímọ́ òpó a máa dàrú òpó a máa ṣe kí ni jama'a òpó mímọ̀ òun ló dàrú nẹ́tíwọ̀kì wá jápọ̀ ní nẹ́tíwọ̀kì àfá àti fíìlì níbi ojú ọ̀nà tó yẹ kó wá nẹ́tíwọ̀kì ó kàn já sí bòmí àfá wá díké gbogbo àlàyé ìmọ̀ tó yẹ káàfó ma sí kọfí sí àǹfààní fún umumil muslimin àwọn tààfà náà fi wá ń ṣe ní sọ̀rọ̀ fún ọ̀nà làwọn abániwọ́n náà bá ṣe kí ni bá àdìdá faharama an-nasa min ilmihi wá ṣe ìmọ̀ ara rẹ̀ léèwọ̀ fáwọn èèyàn kálukú wá rí mo mọ̀ sí wá sí lọ́wọ́ oníkálukú gbé sí pé jẹ́mi inú gbọ́rọ̀ àwọn àlfáà kí n sàbá lára wọn ó sì gbé kó mẹ́ pé ó tún lè máa bú ẹnìkan nísì ó lè máa ṣe nífàkù nísì ó tún lè máa Allahu Akbar ọlọ́wọ́ tún àfáà náà sí yóò tún àwa náà sí ọlọ́wọ́ tún àfáà náà sí yóò tún àwa náà sí ọlọ́wọ́ tún àfáà náà sí yóò tún àwa náà sí gbàdí wọn adálẹ̀ annani uhibbuhu fillah uhibbuhu fillah wa ubghiduhu fillah وفينا فانا نتولي الله لماذا؟ بجهده القليل في طلب العلم ونيله اللوب يجوم باتا فاسيني بيا في النيمة اتبا في قويمة جو وأبغضه في الله وتوا قولي لا àwọn attitude de kan lára fa náà nítorí Ọlọ́run àwọn attitude di pé ká ní tó clear no mímọ́ ká máa wá bò láti máa lọ ìrọ̀ Ọlọ́run kó ló sì clear sí wa báyìí kama lila amalekin bí mo wà rí àfààní Allahu ya Ọlọ́run lákàlùkù wa ẹni tí ò bá tún wá fara pé àfáà náà tí mọ́ lára wọn tínú mi máa ń bàjẹ́ àmọ́ kò tó tàfà ìbí tí ń wí wọ́n tún lẹ́ni kí mo tún mọ̀ pé tàbá tún dà ẹni ilẹ̀ ká tún sa ẹni yìí náà tún gbìyànjú láàrin wọn tàbá tún dà lẹ̀ ká ṣe kí ni àtúnṣà ìmọ̀ dáùtù pé bóyá alápàdé líláyé bóyá ìwà lè sọ ó lè jẹ́ mi wà mọ̀ wọ́n gbà tán bá pàdé mi àmáfà tí ń wí ìrò kí mo rí àfáà náà rí láyé ìyá àfáà tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ àfáà náà wà ń bẹ lára wọn ti mọ̀ pé àfáà yìí náà ń gbìyànjú láwọn àgbà gan táwọn ogun mímọ̀ kan lọ ní sáhàtù dáwàtí sálàfíyà inú àwọn ẹni tá a máa ń rí pé àfáà yìí náà bá ṣe kọ nǹkan kan àfáà yìí náà máa ra àwọn àfáà sálàf àfáà yìí náà máa ra àwọn nǹkan kan àfáà yìí náà máa rí kó wá inú wọn láfáà ilé yìí náà wà àmọ́ ubashirukum bi khair òun fún yín ró dùnú orí kan o bá àfáà náà ti wá láàmì láká tó láàrin àwọn abániwọ́n náà bá ṣe kí ni bá àrídá àwọn táwọn alfáà padà fún wọn ló kọ́ tó mọ́ pé wọ́n ní alwajihu thani lil firqatil jabatiyyatil halika àwọn phase 2 phase kí ni wọ́n àwọn jàbátá phase 2 adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àfáà tí mo fẹ́ sọ̀rọ̀ wọn lónìí tí mo fẹ́ fi kẹ́yìn mú ẹ̀kọ́ ń bẹ ẹ̀kọ́ mo fẹ́ fi kọ́ yín jàmáà
torí pé gbogbo àti ìbá máa ń sọ̀rọ̀ wọn náà torí pé mo fẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ ní máa mú mi sọ̀rọ̀ wọn sí nǹkan mi for a very long time ní kọ́kọ́ máa ń dákẹ́ lórí ọ̀rọ̀ wọn torí bá ti máa ń hàn mí lè mọ̀ tó bá ti máa ń bá mi wá ọ̀nà tí ì dá tó wọ́n máa ń gbójú kò lọ́rọ̀ wọ́n lè lé mi àtẹnìkan di wọlé wọ̀dé ẹni tí ì délé rẹ̀ rí ẹ̀sìn láti wọlé ẹni tí ò délé mi rí ẹjọ́ gẹ́gẹ́ bí àwọn gbónú ayé tó bá ní ká ọjọ́ ta ríra wa rí láyé bí á lótó ẹ̀bẹ̀ ta ẹ̀sìn láti di wọlé wọ̀débò láti wá wọ̀ another miss kan tún ní àná lórí fóònù wọn jọ máa ń sọ̀rọ̀ gan ẹjọ́ gẹ́gẹ́ bí láàrin ọdún márùn-ún bóyá méjì pé là sọ̀rọ̀ bóyá méjì lẹ́yìn ọdún méjì àbọ̀ kan àti sọ méjì lẹ́yìn ọdún mẹ́ta kan nasallallahu as-salamata wal afiya ọlọ́run làwà o àwọn jàbátá fi ṣú yìí afá yìí wá jẹ́ àràbà láàrin wọn kí mo ló jẹ́ láàrin wọn yìí àràbà débi pé ń jọ náà lọ́n ọ̀rọ̀ tẹ́nu ẹlòmí ò bá gbà láàrin wọn afá yìí á máa sọ ọ̀rọ̀ afá yìí á máa lé láàrin wọn débi pé tá afá bá sọ nǹkan ẹni tó bá takò láàrin wọn ẹ̀rù afá ò tún bá pé ọkùnrin yìí kéwú dáadáa o àti lè takò ẹni yóò difficult kì í ṣe tọ́jú orí kọ́ làwọn yìí ti pé láàrin wọn ní ẹntọ́lọ́run tó ṣàánú ju àwọn ẹlòmíì tí mo rò pé àwọn lọ́jọ́ lórí lọ observation tèmi ni o mo lè wrongi mo sì lè right àwọn alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba jama'a adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba jama'a àánú Ọlọ́run ni gbogbo tá àti wá ń wíjọ́ náà táwọn àlùfáà ti ń wíjọ́ náà gbogbo orú àyí náà táwa náà ti ń wíjọ́ náà kí ní tẹ̀ ń ṣe yìí kò lè lọ ní tẹ́ ń ṣe yìí kò lè wọ́ọ̀kì láfà náà bá bọ́ta nísìn gbangba kìí ṣe ọ̀rọ̀ kọ̀rọ̀ ó afá declare ní pé gbogbo táwọn sì bọ̀ láti ìjọ yìí kò sójú ọ̀nà ń bẹ kò sí kí ni yìí kò sójú ọ̀nà ń bẹ gbogbo àwọn àlùfáà táwọn ń pè lóní bídá àwọn ògbà fún bídá ń bẹ láàrin wọn mọ́ ò gbogbo àwọn eléyìí wọn sọ bídá ò àfọwò sọ pé kò sọ bídá àmọ́ ò wọ́n sì gbọ́ àmọ́ àwọn àlùfáà tó ń gbìyànjú nínú súnnà táwọn wá torí ọ̀rọ̀ kan sí kejì tó yá kí báwọn ṣe rí ní táwọn wá ń ṣàǹṣe àlèkò bí ẹlẹ̀ wọn mọ́ táwọn wá ń lẹ̀ wọ́n ọgbọ̀ ẹlẹ́ ọgbọ̀ ẹṣẹ́ ilhaq ẹṣẹ́ ilzam nígbàgbé òyà yìí náà mo ti declare kí ní kan jọ náà pé àti ilhaq àti gíní àti ilzam kò sínú usul mo dúró lórí rẹ̀ o mọ́ sí bí mo kún bẹ́ o mo dúró lórí rẹ̀ o usul ahli sunnati wal jama'a wọ́n tó bá sọ ọ̀rọ̀ ìmọ̀ lọ́fì sọ mọ́ fi tara bá mi sọ̀rọ̀ dákùn lọ́rọ̀ àwọn kan sọ̀rọ̀ ń gbá àwọn ìtara mú kàrí ìtara kọ́ ìmọ̀ ni ọkọ̀ jáde ọkọ̀ mọ́ kí ní jẹ́ asùlù náà wọ́n sì mọ́ kí ní jẹ́ usulu ahli sunnati wal jama'a wọ́n sì dájú kára sí àwọn kutubu salaf ìsìn kọ́ mọ̀ lọ bá ń lọ irọ́ kan lọ́rùn pé àwọn afárá sọ kíní kan ó wá túmọ̀ sí pé nǹkan ṣàgbárì rẹ̀ ni kí ní jẹ́ wá túmọ̀ sí pé wá tálẹ́jọ́ ń sọ̀rọ̀ tó ń sọ ó wá túmọ̀ sí pé kí ní jẹ́ wá túmọ̀ sí pé ọmọ túmọ̀ wá túmọ̀ sí pé ni ó wá túmọ̀ sí pé mafhumika al-khas بمفهومك الخاص usul al-sunnah ti wá di tó ṣe mọ́ wá pé wá túmọ̀ sí pé àbí ẹ̀kọ́ ni usul al-sunnah wọ́n state yẹ clear pé usul wa aslu min usul al-sunnah wọ́n rèé àti mọ́bí tí látàjọ wá sí ẹ̀kọ́ a máa sọ ọ̀rọ̀ ara rẹ̀ kí o wá sọ fún mi pé ó wá túmọ̀ sí pé ṣùgbọ́n táwọn afáàtì wá sọ nígbà tí kan ti ẹ̀mọ́ sọ yìí ló pa mí lẹ́rìn al-wala'u wal-bara'u so ó wá túmọ̀ sí pé ilzamu ọjọ́ ìbínú sí ọ àjẹ̀mí má dá al-wala'u wal-bara'u papọ̀ má ilzamu àti ilhaq má dá owó papọ̀ kò jọra wọn ọ̀tọ̀ ní nǹkan tàfárọ́ àlára nǹkan ọ̀tọ̀ ní pé nǹkan ni aslu ṣé ọ rí pé èyí sọ fún ọ pé kò sí àyíyìn sọ fún ọ pé al-wala'u wal-bara'u sínú usulu al-sunnah wal-jama'ah yíò ọgbọ́n tí mo wí ní al-ilzam wal-kini wal-ilhaq tó bá sọ̀rọ̀ bí yíò ọ̀nà ìmọ̀ kìí ṣe wá sọ fún mi pé wá túmọ̀ sí pé wá sọ pé a wà dá padà sí al-wala'u ọ̀wọ́n náà ni wọ́n wà dá padà sí má dá padà àní ọ sọ pé pọ́n gẹ́gẹ́ ti di aslu yíò ní mọ̀ má sọ nǹkan mi má gbé ìròrí káàsì tiẹ̀ má fi ṣe ìlzámù mi al-bayan wadih gbogbo ọ̀rọ̀ lásán yà yìí jọna ma dúpẹ́ fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn ẹni tí ó mẹ́riwá ààrẹ ni mẹ́riwá tààjò jára wọn àtẹ́ntí ò jára wọn kálukú mú ẹ̀yù kálukú sí àṣà ń ṣe yíò ń kọ́ lọ́rọ̀ mọ́ nísìn gbogbo nǹkan gbọ́dọ̀ mọ́ lọ pẹ̀lú mọ́lá pẹ̀lú táwọn ní mímọ̀ dúró lórí yìí ṣe pẹ̀lú ìròyìn èèyàn kan àbí ìròyìn èèyàn méjì kan àbí ìròyìn àfáà kan àbí ìròyìn àfáà méjì kan in tí ó jẹ́ usul al-bayan wadih alfáà tí wọ́n ń wí yìí alfáà náà bá jáde pé tó gbogbo táwọn ń ṣe
gbogbo ìlhàkù táwọn kan alìhàkọ̀ bí yìí kò sí lára rẹ̀ o kò sí ní kí ni jama'a sí lára rẹ̀ ó yẹ káwọn lè mánéjì àwọn táwọn ń ṣe ìlhàkù wọ̀nyí ó bá àfáà náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run sì bá wa san àlfáà náà lẹ́sùn lórí irun tá àfáà yẹn ṣe tí ṣéèkì yẹn ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn ò lè ṣe o ó lẹ́nu méjì tí ó fi ṣe yẹn yóò kàn wọ́gbọ́n mi ìdání ó kàn lè dákẹ́ lórí àwọn sáà ìlú ẹ̀ yóò kàn ní sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ ṣe pé àìsọ̀rọ̀ pẹ̀ mọ́ yẹn ẹ wá ní mọ̀ pé sólóhùn ò ṣe mọ́ ni àbúkàn dákẹ́ ẹ̀ ní mọ̀ pọ̀kẹ́ yóò lè bọ́ta pé ń ṣe tẹ́lẹ̀ àmọ́ ìṣe kí ni ń ṣe mọ́ ìrùkínú ni common ó di ẹlẹ́ẹ̀kejì tí máa rí nǹkan yẹn lẹ̀ Yorùbá yìí ìkan wáyé lọ́tọ̀dọ̀ ẹnìkan tí èso ní súnà oníṣúfì ìkan ló ti wá wáyé lọ́dọ̀ ẹni tó tún jẹ́ oní súnà yìí jazahullahu kulla khair jazahullahu khairan ọlọ́run bá aṣàn fáànà lẹ́sùn olóore àmọ́ yà talibal ilm kí ló kàn wá tí mo fi ń sọ àwọn ọ̀rọ̀ yìí fún ọ kí ló kàn ìtò kan náà ní ìjìn tí ń bá bọ̀ ilé yìí wá máa jẹ́ ṣáhìdù fún wọ́n lè máa mọ̀ pé àti táwọn àlùfáà wa ń sọ fún wa àṣì òdodo ni àwọn mo sọ́lẹ̀ gẹ́gẹ́ pé mi kọ́kọ́ sọ̀rọ̀ wọn àmọ́ ń gbà mo rí tí wọ́n ti ń fa àwọn kan nú yín wọ́n ti di pé ó kí ẹjọ́ àwọn yìí ò ti ń tó tíra díẹ̀díẹ̀ wọ́n fi máa fa àwọn ọmọ lọ́dẹ ṣe khidma wọ́nà tí wọ́n àdẹ̀mọ̀ ti rò pé irọ́ o àwọn ò ní jòkó káwà máa kọ́ àwọn ọmọ ń kí ó yà yín àbí láwọn ibi táwà bá ti ń kọ́ ọmọ ń kí ó káwọn ọmọ máa mọ̀ tán kẹ́yìn wá fi máa fà wọ́n lọ sọ́dọ̀ mọ́ fi wọ́n ṣe khidma wọ́nà àìyàn ò ní ṣe yìí o láyé yìí ò ní wáyé mọ́ èyí tí wọ́n fi wá máa lọ rèé lò yín fún iṣẹ́ bú àìtì jẹ́ kẹ́yìn náà mọ̀ mọ̀lẹ́kọ̀ọ́ kan ìtòjújú ọ̀nà tó bá ti tẹ́tẹ́ láti ń polówó àwọn ọmọ ọ̀rọ̀ fún èmi ọ̀rọ̀ ìṣọ́ wọn ìṣe ìjọ ìṣẹ̀lẹ̀ wá dọ̀lá tọ́sẹ̀ mọ́ lọ́ọ̀ sí mọ́ wùlẹ̀ ṣe ìníṣíálì débi tó máa sọ pé ọ̀sìn mọ́ torí pé iyyaka wa ma yu'tadharu minhu iyyaka wa ma yu'tadharu minhu ṣọ́ra fún nǹkan tó pé tó bá ṣe tán ó máa tender apology ó máa kò jẹ́ sincerely avoid kó má wùlẹ̀ máa tender apology àrìnrìn rẹ ní ìrìn tó dúró pé bí mo dúró sí láti jọ ìpẹ́ náà mú wa wọ́n lè mọ mẹ́rin ọdún mẹ́wàá sẹ́yìn wá wọ́n lè mọ mẹ́rin ogún ọdún mẹ́ka ìtẹ́rù kí mo ṣe ń sí ìṣẹ̀sí mọ́ sí ìmúṣí báyìí lọ́dún báyìí olùṣe nǹkan báyìí lọ́dún báyìí náà olùṣe nǹkan báyìí lọ́dún báyìí náà olùṣe nǹkan báyìí lọ́dún báyìí agitẹ́yìn bá lọ ń wò pé bí mo yí padà ní ẹ̀yin lẹ́ẹ̀mọ́ mi ń gbà ọ̀nà kájẹ́gbẹ́ yìí lẹ́ẹ̀ fi làákà ìtẹ̀lé gbèsè ayé mi rọ́bí tí àní mi ti rírè ìyẹn ni tọ́lìbù lẹ̀ mí ló máa ń wà lórí ẹ̀ káàdùn tó padà wà lórí ẹ̀ padà wá jẹ́ bá tó bá tiẹ̀ kú ń bẹ̀ yóò clear pé ọkú níbi nǹkan tá a ti mọ̀ ọ́ mọ̀ alfa náà ọlọ́run sanwó lẹ́sùn lórí o afáwa kọ́kọ́ gbé jáde pé fadilatu sheikh dr al-fadil abiola nuruddin al-imam hafidhahullahu ta'ala wara'ah wa saddada ila al-khairat wal masarrat khutah nínú àwọn tí afá náà ti fojú pọ́n níbi dáwò wọn ni wọ́n ní dr fadil wa afáfẹ́ kan wá gbé jáde pé ẹ wá lọ́dọ̀ tèmi o ad-dr sharafuddin gbadebo rọ́jí hafidhahullah والدكتور فاضل نور الدين الإمام àwọn méjèèjì ahlu sunniyani jalilani ìgbọ́ sunniyani ahlu sunna tó yanrantí ni ó ìgbà àwọn èèyàn kọ́kọ́ wá gbé kíní ò jáde kálukú wá kọ́ ń béèrè pé ẹwà o àfáà ń ló kọ kíní ní abẹ́lòmí àbí kí mo gbé jọ mọ́ abẹ́lòmí àwọn èèyàn bá ní ẹjá wádìí dáadáa náà nígbà tá a fọ́ tún padà lámọ́lẹ̀ kí lẹ́ ń wí yìí afá láwọn gbà ó mo lọ́ọ̀dì wá kí ní tá a fà fi sọ̀rọ̀ gẹ́gẹ́ mo wá di nísìn afá ní fadilatu sheikh dr sharaf gbadebo rọ́jí wa fadilatu sheikh dr fadil nuruddin abiola al-imam kilahuma wọn àwọn méjèèjì tá a dákọ̀ yìí alimani onímọ̀ làwọn méjèèjì jalilani onímọ̀ tó gbangban tó gbáyì sunniyani alùsùnà làwọn méjèèjì sálàfíyani sálàfí sí ní kí ni àwọn méjèèjì yusibani àwọn méjì a máa sọ̀rọ̀ tí ó correct nígbà míì wa yukhti'ani àwọn méjì ti sọ̀rọ̀ tí wọ́n ṣe mistake ọ̀rọ̀ bátá níbi àwọn èèyàn tí wọ́n ń wọ̀ wọn pé ẹdúó oníkálukú lọ rí yẹ kíní ìwò kíní yìí ṣé kìí ṣe pé àbẹ́ wọn háàkì àkáǹtì afábà tó wábi tán ti ń sọ tún kọ́mẹ̀ntì pé háàkì àkáǹtì mi ò èmi gangan ni mo ṣe kí ni mo kọ́ àbá tó wá ní ó dàbí pé kò fẹ́ yé yí dáadáa
afáwa lọ rí bá screenshot tí wọ́n ṣe tí ọ̀gá àwọn jàbátá èṣù àwọn abániwọ́rán bá ṣe kí ni bá àrídá cháàtì tán wá nígbẹ̀ lọ́ba lọ́la ṣẹ̀kún náà lọ́ba lọ́la ẹ̀kún ní ìdí ọba mẹ́ta yíò olóòrùn ti gbáńdó ni ibi yóò padà jọba ní àti ìmọ̀ wọ́n bá sẹ́ndì screenshot cháàtì tí wọ́n nígbẹ̀ lọ́ba lọ́la wá lámọ́lẹ̀ wá darúgbọ̀ ọ̀rọ̀ ọba lọ́la pé ya sheikh bí sheikh wa ọba lọ́la lastu ala manhajikum aidan ìlànà yíhun tẹ́rin látàná ìwànà kábániwọ́rán bá ṣe kí ni bá àrídá èmi ò símbẹ̀ mọ́ o wọ́n ni faqad ja'ala Allahu ma hasala al-yawma sababan li tabsiri àfáàní tó ṣẹlẹ̀ lónìí Ọlọ́run ti lù ń sábàbí fún mi kí n lè rí láti lè fi là mí lójú ba'da tafakkurin amiq lẹ́yìn tí mo ti ronú ní ìrònú tó jìnà ilman pẹ̀lú ìtẹ̀sílọ́rí mọ́ bí anni qad baqitu mustashkilan hadha al-manhaj akthar min sana àfáàní mo ti ń bẹ lẹ́ni tí ń ní ìrújú tí ń ro ìlànà tá ń lò yìí ní tó ti lé ní bí ọdún kan ní tí ń rò pé tí ń tá sí ń bẹ lórí èyí sì jọra wọn báyìí láti bí ọdún kan ẹ̀kọ́ kẹrẹ yàtọ̀ níbalẹ̀ rẹ̀ láàrin ọdún kan tá àfáà ti ní dáùtù ìjọ mọ̀ pá àfáà yẹn tó sì ń sọ àwọn ọ̀rọ̀ míì náà ti ń rí bákan but ọ̀rọ̀ yẹn rí bákan ni ẹ̀mí ò papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu mọ́ ẹ̀mí ò lọ papọ̀ mọ́ àwọn ọ̀rọ̀ kan ti ń dààmú àfáà náà pé ẹ̀dùn kíní yìí tá ń ṣe yìí kíní yìí tá ń ṣe yìí àfáà wá sọ kíní kan àfáà ní wa akbaru mushkilati mushkila àbí pọ́blẹ́mù tó sì tóbi jù tí mo ní pẹ̀lú fi hadha al-manhaj lórí manhaj tá ń lò yìí huwa al-intiqa ó ní pé tá a bá láàfẹ́ bà dá àwọn èèyàn kan ipa fẹ́ ṣe ìlhàkù tá a mọ́ láǹṣe o intiqa'u là ń ṣe ó wà selective ẹni ó bá wù wá là máa mú ẹni ó bá wù wá là sì máa dáríjì ẹni a bá fẹ́ filẹ̀ àfiwọ́lẹ̀ kọ́ mọ́ lọ láyọ̀ àti kí ni àtàláfíà abẹ́ntà àwọn fẹ́ dáríjì àwọn àlekòkò mọ́ ìwọ àdífiọ́lẹ̀ ni wọ́n lè jọ kọ̀mítì kankaná wọ́n jọ dáwọ̀nà kankaná àmọ́ gbà wọ́n jọ dára kankaná ilé ìlàwó wa mú àwa fi ilé ilẹ̀ wọ́n ni bismil maslaha afáàlá wa wọ́n lo mọ́nájú ìntìkọ́ yìí à ń wá selective yìí wọ́n là ń lo selective mọ́nájú yìí ló kọ pé àwọn maslaha wọn ni ó bí àǹfààní fáwọn èèyàn wọ́n ni wàhádà ní tàà sí ń ṣe yìí tàà sí ń sọ yìí yadullu dalalatan wadihatan ala sidqi ma yaquluhu ahlu amukoko ẹni yẹn ń tọ́ka nítọ́ka tó clear sí nǹkan tí àwọn ó ń tọ́ka sí ìjódodo in táwọn ará amukoko tí wọ́n ṣe kí ni tí wọ́n ń sọ kí láwọn ará amukoko ń sọ min su'ubati tatbiqihi min su'ubati tatbiqihi manhaju tẹ́ fẹ́ máa lò yìí ó difficult ká máa lò manhaju alhiqhu bihi manhaju ẹ ṣe ìlzámù ẹ̀ ìntàwí yìí ìwọ náà gbà á tó bá ti gbà á ṣe ìlhàkù rẹ̀ alẹ́ ọmọ akíní yóò difficult láti lè tọ̀bákọ̀ láti lè apply application rẹ̀ yóò lè ìtàwọn ará mú kó ń sọ àwọn wádìí pé ó dàbí pé òótọ́ ni kíní yóò sì ní ká yán kíní kan wọ́n bá ní àwọn ará amùkòkò ń sọ gbólóhùn yìí àwọn ará amùkòkò ń wí àmọ́sọ rẹ̀ ni ó ní gbólóhùn yìí ní gbogbo amùkòkò gbogbo àwọn alfáà amùkòkò mọ́bìnú ọlọ́ni fadilatu sheikh al-fadil abil barakat Abdul Ghani Jum'ah hafidhahullahu ta'ala wa ra'ah níjọ́ wọ́n ti bẹ̀rẹ̀ kíní ìlà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú arábí kíní tẹ̀ ń sì yóò yíwọ́ o yóò sì yọ kálukú ní ìṣẹ̀lẹ̀ kíní yóò difficult láti apply application rí ó sì lè bí ṣe kó àwọn ti wá wí èyí tí wọ́n fi gbá tí wọ́n wí àbí tí wọ́n ronú sí akẹ́ fi wọ́n sí yẹ̀yẹ́ ni yẹ̀yẹ́ ìgbà náà sọ wọ́n di ìyẹn jẹ́ Abul Barakati wọ́n sì sọ wọ́n di Abu Shubuhati gbogbo tán kó wá tán lálàyé fún tó yẹ kí wọ́n rí sí pé ìmọ̀ ni sọ́sì mọ̀kálá ìmọ̀ kan tó bá ti kó ìmọ̀ wá fún kò ní yé al-insanu aduwwu ma jahil nítorí mi ènìyàn bò bá ti mọ̀ yí mọ́ ń sọ̀tà rẹ̀ ni yìí tí wọ́n fi mọ̀ pé ní àwọn àlùfáà wa yìí ń kó wá àwọn làwọn ò mọ́ wọn bá sọ dípé ṣubuhati ìrújú làwọn eléyìí kí ni jẹ́ ìrújú àbí tí ò yé wọ̀ tó bá yẹ pé ìrújú ni ó clarify ìrújú ni ọ̀kan ní máa pariwo ìrújú ni ó
ìrújú ni ìrújú ni ó kọ́ ṣàlàyé bó ti jẹ́ ìrújú wá fìdí tó jòdòdò múlẹ̀ nígbà tí wọ́n kú omi wọ́n pè ọlábùsù bá tẹ́gbé kíní wọn ràn wọ́n àwọn tí a ń ṣàlàyé tí wọ́n lọ bàbá tún sọ gbogbo kíní ọgbọ̀ ẹjọ́ wẹ́wẹ́ kí náà pé yìí ẹjọ́ wẹ́wẹ́ òun ni àwọn àtàfà yìí nísìn àtijọ́ ń ro ẹjọ́ wẹ́wẹ́ yìí nísìn o ìwọ̀n àtújọ́ náà ó ti di mubashira jazallahu abal barakati khairan ọlọ́mbà wa san fáwa náà sheikh wa náà ọlọ́mbà wa san wọn lẹ́sùn lórí gbèsè táwọn ọjà sábàbù jẹ wọn aláìwò pọ̀ àmọ́ ọlọ́run ní jẹ́ àti ìmọ̀ yìí wọn ọdí kí lẹ́yìn tí ń bá débi ọ̀rọ̀ wọn kí ni mo sábà sọ àsìkò ọ̀rọ̀ wọn kí wọ́n lè ṣe ètò yìí sì ń gbàdúrà ọlọ́mọdé tó lọ́gbọ̀n ọdún sóní ọ̀ sípáǹsà bí àbá àtòrí pé ń jọ tó bá tó káì kó ṣẹlẹ̀ àwọn ọlọ́mọ ti jẹ́ kásìkò ọ̀rọ̀ wọn ọlọ́mọ ti jò tó èmi nìkan kọ́ ní sọ ó lè mi lè má rí nǹkan kan sọ ọ̀rọ̀ ni ó sọ́ra rẹ̀ ọ̀rọ̀ tí ó sọ́ra rẹ̀ ń ọlọ́mọ ti jò yá nísìn kọ́rọ̀ ọmọ wà ń lẹ̀ náà mọ́ kó mọ́ ti sọ́ra rẹ̀ ọ̀rọ̀ ti ń wà ń lẹ̀ àbí ò ti mọ́ sí lẹ̀ báyìí ọ̀rọ̀ ti ń wà ń lẹ̀ báyìí orí tá a bá ní ṣàbòsí àwọn kinní kan bẹ ńgbà táwọn wàhálà rẹ̀ bá dé ọlọ́mọ sábà lò wọ́n pé ó sì tẹ̀rí sí ó sì dúó ìmí ń bẹ ó gbà sọ́nú ń bẹ kódà ìmí ń bẹ àwọn tá a bá rò pa tún wò pé wọ́n à ń sọpọ́ tí wọ́n bẹ̀ pé òkè tẹ̀sí ṣe yìí sì dáa àwọn agún dárí káwà ní àwọn òpadà báyìí lọ́n bí kinní ìmọ̀ ilẹ̀ lọ́mọ èmi ń bá tèmi lọ dánú jazakumullahu khairan ọlọ́run kó sàwọn ní ẹ̀sán olóore táwọn fáwọn ìbá wa ń sọ nísìn pé òdodo àwọn wá realize pé òdodo ní táwọn ará amùkòkò ń sọ amùkòkò inú ọmọ yẹn púpọ̀ tí ń sọ bẹ́ẹ̀ lámùkòkò ẹni ìnímọ̀ tí máa ń sọ náà ọlọ́wọ́ sàwọn ẹlẹ́sàn lórí àwọn àfáà tí wọ́n tán sọ pé àwọn òsè kíní ọmọ yìí àfáà wa ni yajibu tahdhiru minal ashkhas al-atiya asma'uhum àfáà ní dandan ní ìkálá fẹ́ lu mọ́nà àjùwà yìí dáadáa ó yẹ ká sọ àwọn èèyàn lára kúrò níbi àwọn àlùfáà táwọn fẹ́ dárúkọ yìí in kuntum haqqan ghayra muntaqin ká ní èsì pé wà selective níbi mọ́nà àjùyàn àwọn ẹni tí mo fẹ́ dákọ wọn yìí gbogbo àwọn tẹ́ tí mo ń sọ̀rọ̀ wọn pé wọ́n ṣe báyìí pẹ̀lú bídíà ìwálẹ̀ wọn mọ̀ yìí gbogbo àwọn àlùfáà táwọn fẹ́ dárúkọ yìí náà ni wọ́n ti ṣerú ẹ̀ èyí ṣe tẹ́ dákẹ́ lórí tiwọn nígbà tí wọ́n dárúkọ ẹni àkọ́kọ́ dárúkọ àfáà tiwa bàbá wa gbà àràbà súnà ó kéèmà wọ́n dárúkọ ad-Dr. Sharaf ad-Dr. Sharaf ń parabọ̀ wábẹ̀ wọn ó sọ wàkémi ti ṣèjò kó rí pé ad-Dr. Sharafuddin Gbadebo Raji wọ́n sí lórí táwọn ilé ìwà àbí ẹ̀kọ́ ti ṣàlàyé rẹ̀ láì mọ̀ yẹ gbà wọ́n sí lórí kankan náà àwọn náà fẹ́ lẹ́ra wọn mọ́ wọn káwọn fi wọn polówó ọjà táwọn àmọ́jà náà ní sí ní kàṣáàdù ti báyìí alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu salihat kàṣáàdù náà sì bá kàṣáàdù bá kí sì ló tún bá kàṣáàdù náà bá bàwárù sì bá ẹni ẹlẹ́ẹ̀kejì ẹni ad-Dr. Abdul Mu'min ad-Dr. Abdul Mu'min tí wọ́n mẹ́ta mìí pẹ̀lú ẹ̀ ad-Dr. Abdul Mu'min Elayla ọ̀sánmọ̀ wọn Madina ni wọ́n mọ̀ tán wà àbí wọ́n ti ń bẹ́ ń lọ ní ṣe ohun wọ́n ti dé wọ́n sì dé sẹ́nu sẹ́ni ọlọ́ba sanwó lẹ́sọ̀ lọ wọ́n ní ẹni ẹlẹ́ẹ̀kẹta tó ẹgbẹ́ ká tó ń tètè sọ pé ní ilẹ̀ káwọn yóò mọ́ gbọ́wà sí rẹ̀ máa wọ́n ní Sheikh Qamaruddin Yunus Akorede ó kàn fi Yunus sẹ́kà Sheikh Qamaruddin Akorede àwọn náà sì ń Sheikh Qamaruddin Yunus Akorede hafidhahullah sọ gbogbo àwọn àlùfáà wà ilé mi dìídì ìṣèjòkó gbogbo àwọn àlùfáà tí ń dápọ̀ wọ́n sì pẹ̀lú àwọn èṣù yìí àwọn ni wọ́n lẹ́ra wọn mọ́ wọn àwọn ọ̀rọ̀ tálífà wà ìpadà wá sọ wá ń júwe rẹ̀ wà fà ń sọ pé gbogbo àwọn táwọn kààlẹ̀ in tá bá torí ẹ̀ sọ pé Dr. Fadil alẹ̀ wọn mọ́ ó yẹ ká lílẹ̀ Dr. Sharafu náà máa wọn bídí àwọn torí irú nǹkan tá a bá ń lẹ̀ mọ́ Dr. Fadil àwọn rí náà lára Dr. Sharaf àwọn lára Dr. Abdul Mu'min àwọn lára Sheikh Qamaruddin Yunus a ní kó dáa kìí ṣe àwọn àlùfáà táwọn dákọ̀ yìí nìkan wa mu'assasatu ad-din an-nasiha bi jami'i a'da'iha bí ẹ̀rú ti bà mínú ní kó dáa mu'assasatu ad-din an-nasiha ó yẹ káwọn ó ṣe tahfir kó ń bẹ̀ náà káwọn lé àwọn náà bi jami'i a'da'iha pẹ̀lú gbogbo àwọn mẹ́mbà tó bá wà mẹ́ bí ẹ̀rú ti wá bà mínú pé ọ̀rọ̀ ad-din an-nasiha yìí náà gbà kí yóò tán náà wò ó mọ́ sí pé ojú táà fi ń wò wọ́n gan-an ó tún yàtọ̀ o
àti pé bóyá àwọn míì nínú àwọn tá a mọ̀ iṣẹ́ àmọ́ ń dùn mí wọ́n máa fi bí ní sí pé àwọn wo ni àdínú náà sí èmi ò dá wọn mọ̀ èrò dá ìgbà kan láìpẹ́ yìí kò ju bí oṣù mélòó lọ nígbà táwọn ọ̀rọ̀ kan jáde tẹ́lẹ̀ kẹ́kẹ́ sọ fún mi kí irọ́ ẹ̀ ń dà wọ́n pọ̀ o èmi ṣe bí ọ̀gá àwọn pẹpẹsù èmi ṣe bí ó dúró fàálù rí lára wọn ni èmi ò mọ̀ pé àti òsì ń bẹ èmi ò mọ̀ èmi ṣe bí ó gbọ́dọ̀ wà papọ̀ ni ọ̀rọ̀ táwọn báyìí wáyé tí wọ́n sọ pé ẹ̀dùn dàbí pọ̀ tọ̀ làwọn tí wọ́n ń jẹ́ àwọn mashayikhu ad-din an-nasiha tó yẹ kí wọ́n wádìí àwọn ẹ̀wọ̀ gan wọn. ó máa ṣe pé a ti sọ ẹlòmíì lóko gan tí ò yá aṣọ lóko ayé ẹ̀kọ́ ni inú ti ṣẹlẹ̀ nígbà kan báwọn mú pàdé àwọn ọmọ ìyá kan ní ọ̀dọ̀ rẹ̀ wá Sheikh Abdul Latif Adigbite hafidhahullah nígbà wọn sì ń gbé Nàìjíríà máa ní sí Manchester ní ń gbé ìlú èbó àwọn Lárúbáwá àtàwọn èbó làwọn ń ṣe ìmáàmù fún Ọlọ́run níjà wọn wálẹ̀ bá ń sàmì fún wa bá ó sì bá àjogún ìkíláàsù fún wa ti husnul mutabaa ọ̀dọ̀ wọn láwá bí wọ́n sì kó mọ ní wọ́n sì àkíkọ̀ ní wọ́n sì òde kan ní tí ẹ mọ̀ àwọn ẹ̀kọ́ àkan wá látẹ̀gbẹ́dá ìmí tí wọ́n máa ń gbúrò àwọn ẹ̀kọ́ àwọn àlùfáà tí wọ́n wá sọ̀rọ̀ wọn fún mi àwọn máa ń sọ fún mi báwọn náà bí pé fèsù ni wọ́n ni ìgbè mi rí wọn èmi sì ní kinní kan sọ́tà ìbá ń pariwo ẹja àsìmọ́ náà pọ́sà ìní dọ́lọ́ àmọ́ kíjọ́ tí jòkó kan bá ilé pàdé ọ̀dí lọ láyàtọ̀ àláfíà ọ̀ àsìmọ́ náà pọ́sà àtìgbàtìgbà ọ̀dí lọ èsì níjọ́ lọ èmi wá rí wọn báwọn èyí tí ń kó àwọn àbáyé tipẹ́tipẹ́ tí wọ́n sọ̀rọ̀ yìí pé èyí bá mú wọn ní mú bí mi fẹ́ mú àwọn gbọ́n náà wá rí pé kí ló yẹ jẹ́ mú kí ní ìbáyìí ara wọn ni àwọn èyí sára àwọn tẹ̀ wí o táwọn bá ní àwọn mọ̀sáìlù táwọn kálàfà yìí àwọn fẹ́ yanjú ọ̀rọ̀ mọ́ ní ẹjá sọ̀rọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ mo ti wá wò pé àwọn tán fún mi information pààyàn ni wọ́n correct tán sọ fún mi pààyàn náà àwọn ìṣèlú nǹkan báwọn tọ̀ ẹ̀yin náà mọ̀ lọ láyọ̀ àti àtàlàfíà bó la ń lọ bó la ń bọ̀ ni pé nǹkan sọ pa àdínú nàṣíhà yìí ó jẹ́ kí n pẹ́ àwọn ìyá kí n yóò tán náwó àwọn tí ń bẹ lábẹ́ àdínú nàṣíhà tó ní yóò fún wọn náà ó yà bí òye àbáradé gbogbo àwọn táwọn dárúkọ yìí tastahiqu tahdhir wọn lẹ́tọ̀ọ́ kí n yóò sọ pé àwọn yóò ṣọ́ra fún wọn sọ pé kìíní ìtìwá jẹ́ ká mọ̀ pé àfà wọn ti jáwọ́ kúrò níbi ìbániwọ́rán bá ti kíni bá ti dá al-bayan wadih àfà wa ní wọ́n sì gbọ́ alábà àti wá sọ ní gbogbo ẹ̀ ti dálù súnà àfóòsọ́rọ̀ yìí wọn kọ́dà sheikh wa àfà àti wá táwà torí ẹ̀ khalafa àwọn táwà khalafa ń gbà mí al-allamatul muhaddith sheikh Ali bin Hasan al-Halabi alayhi rahmatullah ní gbọ́ fún ara mi lẹ́nu wọn àmọ́kàn náà alfa wa sọ fún mi pé àfà àti ìgbà kún bíjà náà ni wọn inú ò ní problem tó bá ló ń bíjà ni wọn wọ́n àtọ́ náà lẹ́jọ́ lọ́rí sọ yóò gbéǹde al-qiyam ó dàbí ọ̀rọ̀ alfa wa náà ní sheikh Ali al-Halabi ọmọ táwọn sí ẹni ìdá kó tàtàrí náà tó bá dẹ̀ wọ́n fẹ́ bá dá àwọn èèyàn wọn ní mọ́ fún yíò àmọ́kànmọ́ kó tó bá dálì kí á mọ́ ọrùjọ rẹ̀ dé àbáyí táwọn kàn mọ́ bọ́ fà ní kọ́ wá ní èmi náà gbọ́dọ̀ bọ́ sí jẹ́bdé àbí àti wá jáàmù tó bá dá nǹkan rẹ̀ sí ìwọ́lọ́ àyíṣọ pé kọ́ ọmọdé ó mọ́ dẹ̀tẹ̀ tó bá ti lè dá inú gbogbo àrínú ọmọ bá dá àwọn èèyàn bá dẹ̀ ọba tí wọ́n bọ́ lè dìfẹ́ndẹ̀ níwájú ọlọ́wọ́ bá jọ ń gbé ní ọkìyàmù níwọ̀n kọ́ the problem àmọ́ wá bà dáa tán wá nítọ̀ ẹni tó bà dáhùn tèmi náà bá ti wá bọ́ rí lónìí pé dáa àwọn ọkọ̀ ṣe ìlzámù mo gbọ́dọ̀ rí tí ìbá wá ìltázámọ̀ ìlzámù rẹ ọ wà ní ẹ̀ṣẹ̀ ìlhákù rẹ bí tètè yá àlhákọ̀ mi wà lákàrà mi al-bayan wadih ilé ìjà mọ̀ pé alfáwa yìí ti túbá kó ń bí kíní sáré mọ́ máwọn ẹ̀kọ́ afá náà sọ fún wa pé láti bí ọdún kan làwọn ti ní issues pẹ̀lú ìdáwọn bẹ̀ lórí ẹ̀yà ń bà dáa àwa kó wà lá ń bà dá ó tún wá di àtúnṣe ìdá ń gbé mi tí wá pín bẹ̀rùn ìwọ náà gbọ́dọ̀ lábẹ́ sọ́rí ìwádìí mọ̀ àbí bí ojú mọ nínú mọ̀ àbí bí ojú tó nínú mọ̀. ọrí ẹnìkan lẹ́ni eré wọ́n sì rọ́ǹk ó lè mú ọrí ẹnìkan lẹ́ni ibú wọ́n sì rọ́ǹk sọ́rí tó bá ti tẹ̀lé fẹ́nu tó wá pé n tó yí ọlọ́kàn fi ṣe kódà ẹni tó ọrí lèèyàn bùn tóun náà bá jẹ́ òní mímọ́ tóun náà nílànà mímọ́ ìwọ̀n bá ní òní problem pẹ̀lú ẹ̀mọ́ ní ojútọ̀ ṣe wá fi wo mí ní ohun ìṣẹ́wájú báyìí àìtọ́ ká ní tó mú ọpẹ̀ mi báyìí mọ̀ excuse rẹ̀ mọ̀ kẹgbà pọ̀ wrong al-bayan wadih tó bá jẹ́ pé mọ̀ kódà wájú ọlọ́ ọdún lè gbà náà yá èmi rò bá ilé yóò ṣe àrùsùn náà àkílọ rí torípọ́n ṣe báyìí wọ́n lè ráìtì mẹ́ ọ̀sẹ̀ lẹ́ṣẹ́ kí ni jẹma wọ́n lè wrong àmọ́ ọ̀tọ́ bá ṣe rí ẹ̀nà yóò ní kí wọ́n ti dénú mímọ́ àwọn àgbà fáà àwọn náà nínú nǹkan báwọn náà wọ́n ti ìlànà pé ẹ̀kùn bí káàkùn tẹ́jẹ̀ wọ́n tán bá wọ́n tí mi bọ̀ wá sọ bẹ́ ibi èmọ́ tí mi lọ bẹ̀ ní bá dáa sọ́rí tó ti máa tó wá rí ẹ̀ pé
ẹni wá fẹ́ wọ́ọ̀sì wọn lórí tí wọ́n sọ wọ́n pé mo tẹ́lẹ̀ ìwà tó ní bọ́ gbóná ní tí wọ́n sá sábẹ́ bòmí ẹ̀wẹ́ mo lè má lè tò wọ́n sínú àwọn alùsùn náà tí wọ́n mọ̀ sá síbẹ̀ wọn ẹ̀rù ń bà mí ní òsì nǹkan méjì tí bá pè bẹ́ẹ̀ tó bá lọ déwájú ọlọ́run tí ò jẹ́ bẹ́ẹ̀ mọ́ ń kọ́ àmọ́jẹ́ ń sọ tí wọ́n lè sọ pé olúwa mi tó yé mi tí mo rí tó ṣe ó ṣe báyìí ni ó tún wá sọ báyìí ó tún wá ṣe báyìí ó tún wá rí báyìí ló jẹ́ wípé èèyàn ní jáàlù súnà kó ṣe báyìí sọ wà pé àlàyé tí mo lè sínú èyí ò ń tẹ̀ mí lọ́rùn àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ nìkan níbi ẹgbẹ́ mo ti wá rí wọn tí wọ́n ló bá wá rí bẹ́ẹ̀ ó lè ṣẹ́kù kàbí ilẹ̀ wọn náà máa ẹ̀wà ń lẹ́ra kálukú wá lẹ́ra wọn ilẹ̀ gan ti wá sú nílẹ̀ níṣẹ́ ilẹ̀ ó ti ṣe kí ni jama ó ti sú nílẹ̀ báyìí ọlọ́mọṣá sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà fáwa yìí ọlọ́mọ àti dáadáa fún wọn àlùfáà náà tó wá gbé àwọn ọdíò sí kan jáde àwọn tú àwọn àṣírí kan àwọn abẹ́wọn ó fọwọ́ gba ìwé lẹ́mìí díẹ̀ àmọ́ àwọn ọmọdé sí xeyìí náà ló padà mí ẹ̀kọ́ sí yẹn ní gbogbo tẹ́ ẹ̀ bá ti ń bá àwọn èèyàn lò ọ̀rọ̀ tó bá ti mọ̀ pé má díyàn gbọ́ ni ṣọ́ra fún ní kọ́kọ́ toró lè máa jọ kó gbọ́ àtàwọn ẹnìkan ọ̀rẹ́ ní yín lónìí ẹ̀ kílòsì gan lónìí ẹ bá jọlẹ́ fẹ́ bá tẹnìkan jẹ́ ó lè ní ẹjọ́ òun pé kẹjọ bá tẹnìkan jẹ́ wàláhì ó lè dọ̀la tẹni ó bá rí orí mi gbogbo bẹ́ẹ̀ sílẹ̀ ẹjọ́ fẹ́ bá tẹnìkan jẹ́ kò kìí ṣe pé yóò wà àtútù gan ọ̀rọ̀ kan kọ̀rọ̀ ó lè jẹ́ ọ̀gá lọ́pàá sọ kíníkan ló kọ̀rọ̀ pé jẹ́ kóun dìfẹ́ dàárọ̀ yóò kà tíṣì dà àkàrà tú epo nù pátá wà fáwà yóò wá gbé ọdẹ òjáde nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kan against àfáà ní kò yẹ kẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ yìí against èmi àwọn ọ̀rọ̀ táwọn àlùfáà wà tó wá sọ tó wá fi ṣe ṣá ìgbà àwọn ọ̀rọ̀ táwọn náà ti sọ yá yìí àbùsí àwọn táwọn ọdún sí gbà ń pọ̀ nígbà wọn lọ sọ́dọ̀ dr Sharafuddin Gbadebo Raji ẹgbàgbé ìtàn sọ fáwọn ni àti táwa ń sọ nípa àwọn dr Sharafuddin pé táwa mọ̀ àwọn àlùfáà àti wà mọ̀rí àwa mọ̀ wọn sí lórí ìlànà yìí ibi ẹrù bẹ́ẹ̀ ń tako ibi táwa nù wọ́n fẹnu sọ wá sí wọ́n fi ìṣesí sọ fún yín ẹtún wá dọ́dọ̀ wọ́n tún jú àwọn ìbéèrè sí ní béèrè pé bàbá sọmọ tó fẹ́ save àwọn pé mo fẹ́ kó yín kó lójú sí nàkan ni tó ní bá àti máa ń bá wọn lù wọ́n tó fi bá yín sọ ìbá wa déta ẹwà mọ̀ sí wàdó ẹgbẹ́ yẹn àti wọ́n ní wọléwọ̀dé ntẹ́lómi yìí rí nẹ́lómi ṣe bí i tó rùgán ní kama lọ́rí sí àwọn kìíní àfá ìlú wa sọ pé dókítà di bí àwọn báyìí ní pé tẹ́lẹ̀ fún mi lẹ́nìkan tí mo ní ẹlọ́rí bá dáàrí subhanallah tẹ́lẹ̀ fún mi lẹ́nìkan kù sí sọ́sọ̀ kí n gbà ní mo jírí dúró tàbí ìjìgbà yẹn pé ẹwọ́n èèyàn kan wá tí dr Sharafuddin Gbadebo Raji tí wọ́n declare ní oníbídà ọ̀dárúkọ dr Sharafuddin Gbadebo dárúkọ ṣe dr abúlé lẹ́yìn ọ̀dárúkọ ṣe kọ̀ọ̀rọ̀ èèyàn kan tẹ́sọ̀ wọ́n bídà níwá ìgbà wọn náà hàn mí lè mọ̀ pé ọgbọ́n ẹgbẹ́ kíríkà ló bídà wọ́n níjẹ́ hàn mí lè mọ̀ yíyá àwọn tó dáwà àlùfáà àtẹ́yìn náà kí wọ́n láwọn àlùfáà wọ́n rẹ̀ ṣe kiri yìí àkàrà tó epo dr Sharafuddin Gbadebo Raji wọ́n sí lórí ìlànà wọn àwọn ilé ìdáwà ni àmọ́gbà tí fàṣádù gba ọjà tọ́jú ìtàmọ́ tọ́jà ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ olówó mú pé ọ̀nà wo láti ẹ̀sìn lè rí bí gbé kìíní ìgbà tó ti ẹ̀ fi lè jọ nǹkan díẹ̀ tó fi lè jọ nǹkan díẹ̀ ló gbé ẹ̀yà lẹ́ra wọn mọ́ àwọn dr Sharafuddin Gbadebo Raji tó lọ́ti mọ̀ pé jágbádù àwọn àràbá súnà ni wọ́n ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ó tún sórí ìkan fún alára wọn pẹ̀lú pé ẹni àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ súnnà lẹ́nu wọn ni wọ́n bí àtọ́lópin ìgbà táwọn bá sí yíra wọn léèyàn ní gbogbo ẹ̀nú mọ̀ra wọn léèyàn àwọn tó wá sọ páwọn àríwọ̀ bẹ̀rẹ̀ káwọn sọ kankan pa ó máa ti bí gbà pé bí dókítà ti rí àwọn léèyàn rí báwọn ti ń ṣe náà àbá ìwà tó wá sí ní fún wa èyí ti wá sí ìtawà náà mọ̀ ní pé wọ́n irọ́ ẹ̀ parọ́ mọ̀ wọn pẹ̀lú mí ni wá òpin tó yẹ kí dọ́kítọ̀ náà ti wá tàbàrọ̀ àpò lára wọn bá nǹkan gbà mí bá nǹkan àwọn lè máa rú náà ní pé yóò ṣe é ṣe ká change bóyá ṣe é ṣe ká dà bóyá ṣe é ṣe ọ̀rọ̀ fi débi wá wo inú àwọn ọlọ́run tó wá bá wọn nísìn ọ̀rọ̀ táwọn rò báwọn kan ló ẹ̀kan wá sọ fún ara wọn wá wo àràbà kan lára wọn nísìn ló wá padà wọn sọ pé irọ́ bàbá ìṣọ̀bá ìbáwọn débi pé gbà tí wọ́n tún kúrò lọ́dọ̀ wọn àbá àtúnjẹ́ ká mọ̀ pé àwọn kúrò táwọn kan tún sọ pé tí ìbá ti ní káwọn mọ́ gbọ́ àwọn olùmọ̀ lẹ́nu ni
nǹkan àwọn kan fẹ́ máa gbó wọn lẹ́nu ní ọ̀rọ̀ báyìí tí wọ́n sọ yẹ káwọn tèkì wọn ọ̀pọ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀jọ́ sí ìgbẹ̀ka kí lẹ bá ń parọ́ fáwọn èèyàn sí lọ́gbọ̀n pé mọ́ náà dùn orí irọ́ ló wà orí irọ́ orí deceit orí kí wọ́n pé deceit àní kàsáàdù ti bá fàsáàdù sì bá bó láti wá gbégbà ẹ̀kàríra wa lọ mẹ́nìkan tó ṣàfùdé ìgbàdì ìwọ̀dó ọkọ̀rọ̀ tíra tí wọ́n kọ́ kò bá mọ́ náà jù lọ wọ́n sì wá sí tí wọ́n ṣe wọ́n ti ń àtàkà wọn ní tẹ̀fìrí wọ́n mọ̀ sọ̀rọ̀ ọ̀tà wọn ní tẹ̀fìrí wọ́n mọ̀ sọ̀gbẹ̀ ni wọ́n sọ wá sí wọn kò bá kiri yín lọ yẹn wá ìgé sí yín ni wọ́n bá wọn èèyàn lò kò bá ti yín lọ ó yá wá ìgé sí yín ni bóòlẹ̀ yóò sì wá sọ pé àfáà yín ni wọ́n níbi ọ̀rọ̀ mímọ̀ súnmọ́ lóòtọ́ àwọn ẹgbẹ́ àfáà yín ni wọ́n níbi manhaju khabith dẹ́sẹ̀ ẹ̀jọ́ra ya talibal ilm ihdar wa marratan ukhra má fi dí sí ti ta má ma tara rẹ̀ gbogbo àfáà tó wá tó kò sí lórí nǹkan tó wà má ma jẹ́ kó mọ̀ dàbí pé ó ní ìkìláṣù yẹn ẹ̀sẹ̀ ọlọ́pọ̀ lọ mẹ́sẹ̀ mọ́ nìyẹn ó ń tàwọn èèyàn nìyẹn ẹni tí ó gbá tiẹ̀ tí wọ́n ló gbá tiẹ̀ kí ló dé tó ọjọ́ kan máa bí ẹ̀rí kẹjọ gbá tira yìí gbá tira yìí náà gbá tira yìí sí lórí nǹkan kan náà lè àfáà yìí ti jáde pé káláwọn bá fẹ́ ṣe dáa ó yẹ káwọn ò lẹ̀ wọ́n máa ní gbogbo táwọn tó kù ṣe táwọn nílẹ̀ wọn náà ti ṣe albayanu àbẹ́ lákùnṣọ́ra rẹ̀ yàtọ̀ nígbàdà rẹ̀ ìròrí yìí àti ní kàsáàdù bá kí ló tó bá ojú ti wá bá sí ní sí mẹ́tẹ́lẹ̀ gbogbo rẹ̀ fún ọ̀wọ̀ yàtọ̀ nígbàdà rẹ̀ ẹ̀ṣìdá wọ́n dá okó rí yàyí tó bá kí ó yàyí tó mú gbé kí ní kẹrì lọ pé nǹkan tó gbọ́dọ̀ mọ́ tẹ̀lé mọ́ gbé lọ́rọ́ rí ó sọ àfáà kan fọ́ rí bí àfáà báyìí lọ nìkan lọ́gbọ́dọ̀ mọ́ gbọ́ àṣírí mo sọ bá kan fọ́gbà báyìí náà gbọ́rọ̀ gbọ́wà sí láta alẹ́mìnrin ma kọ́ ìmọ̀ mọ́kọ́ súnnà àwọn mọ́kọ́ ní àti mọ́kọ́ ní súnnà àti ma ṣe rọ́bùtú ẹ pẹ̀lú àwọn alfáà súnnà àti ní sí tàbílì fáfáà súnnà kankan àmọ́ nígbà tí wọ́n náà ti kí ó bá ti dé gbogbo alfáà tí wọ́n bá ń bẹ lórí àwọn àkọ́tọ̀ kọ̀ọ̀kan wọn mọ̀ wọn ìwọ̀n sí táwọn láwọn ológun sí àgbẹ̀ wọn láwọn fara rẹ̀ wọ́n mọ̀ wọn ọlọ́mọṣà fún adé àgbóyọ̀rọ̀ rẹ̀ ọdẹ́kọ̀ confam kí wọ́n bá ti ṣe payment wọn àwọn nípa lọ lè sọ fún wọn àgbẹ̀ lẹ́kọ̀ wọn náà so ihdar ya Abdallah ihdar ya talib al-ilm má fi deceit má fi ṣẹ̀ṣì má fi deceit má fi ṣe kí ni jama'a má fi ṣẹ̀ṣì ṣẹ̀ṣì ẹ pẹ̀lú ikhlas ṣẹ̀ṣì ẹ pẹ̀lú kí ni jama'a pẹ̀lú ikhlas ìyẹ́dú kan ní ikhlas ọlọ́run má ṣáṣà ní ọ̀dọ́ àgbẹ̀ àdá inú àwọn ọ̀rọ̀ tàbí náà tó wá sọ ọlọ́run ṣára púpọ̀ jù báyìí lọ sọ̀rọ̀ Sheikh Qamaruddin Yunus àwọn ti dá ọ̀rọ̀ wọn lẹ̀ láàrin ara àwọn ti fi ẹnu kò lórí pé dédé lórí ṣúná àwọn sì ti jẹ́ káwọn yóò pé àwọn jẹ́ káwọn yóò máa gbọ́dọ̀ máa gbọ́ àṣì wọn ayé ẹ̀kọ́ ẹgbàgbé o láàrin kan ìkan padà jáde láàrin kan náà ní Sheikh Qamaruddin Yunus pé tawhidi náà gbọ́ yí wọn mọ́ gbá manhaj ayé ẹ̀kọ́ ìyàyí náà mo ti ṣe lọ́dún fún náà ń bẹ lórí YouTube mẹ́ ìyàyí náà kí ni àrọ́ ní ìdámà wà fáwà yìí sí ẹ̀dàgbẹ̀ jẹ́ káwà fáwà yìí wọ́n ṣiṣẹ́ lọ iṣẹ́ wọn dáhùn alẹ́yìn abá ni wọ́n rán bá ṣe kí ni jama'a bá rí dáa ládùúgbò tawhid súnnà ní Sheikh yẹn polówó káàkiri ayé wọn náà ọwá wá kan dára wà dára ọwá kan ṣe bídá wọ́n ṣe bídá ọwá kan bọ́n bídá àṣẹ wọ́n náà ọwá kan ṣe bídá wọ́n ṣe kíni wọ́n ṣe bídá ọwá kan bọ́n bídá àṣẹ wọ́n ṣe kíni wọ́n bọ́n bídá àṣẹ ọwá kí wọ́n máa fi bídá kan máa pè ní súnnà fáwọn èèyàn wọ́n ṣe kíni wọ́n àgbẹ́ gbogbo ọ̀nà nú wọ́n wá dá gbogbo ọ̀nà yìí àmọ́ torí pé nú bí wọ́n pẹ̀lú bọ́lá wọn bá ti ṣe dáadáa fún wọn wọ́n àtàwà ní wà ọ̀rọ̀ nǹkan sí wọn lọ́rùn ọwá lọ́rí múdù ọ̀rọ̀ látọ̀dọ̀ ara rẹ̀ kí lọ́rọ̀ tó wá gbé kalẹ̀ ọwá gbé ọ̀rọ̀ kalẹ̀ pé ọ̀nà tó ní kéyàn ó kàn mọ́ polówó tawhid nìkan kó wọ́n bá dá sọ́rọ̀ à ń pè ẹ̀rọ bídá tàbátẹ̀ ní gẹ́ẹ̀sì ní kápẹ̀ ẹ̀rọ bídá kábálẹ́sì lòun náà worst case ní ẹ̀rọ ní kó jẹ́ fádùn kìfà ẹ̀ ẹ̀dẹ̀gbọ́n táwọn kan bá ti ń ṣe kò ní kí gbogbo wá ó rọ́ sí mọ́ kálọ̀ bá gbà pé nínú tó yẹ kí wọ́n mọ́ ṣe ni ṣe káyìn tí ń ṣe lọ́rọ̀ ní ìbẹ̀wò àbí ókè kájọ́ bá jẹ́ fádùn kìfà ẹ̀ ẹ̀yìn tí wọ́n ṣe lọ́dọ̀ tí yín bẹ̀wò tẹ́ bá gbógun ti ẹnìkan kan lórí pẹ́ ní ò ṣe ajẹ́ni tí máa ń takò yín lórí ẹ̀
súnmọ́ bí táwọn tiẹ̀ tí wá takò yìí tó wá takò yìí tó wá parí nígbà pé ìfẹ́ sú o wọ́n yí pa yíwá dá sí wá àti pé ìfẹ́ sú ìdí wọ́n ti pè ìfẹ́ sú wọ́n tó ń kọ yín mára ní wọ́n tó kọ bá sí láti fún yín wọ́n tó ṣàwọ́ dáadáa ní ìfún yín dáa ń gbọ́ dáa mọ́ ẹ̀bá mọ́ dáa mọ́ èyí ni wọ́n mọ́ èyí lẹ̀ mọ́ tí yín wọ́n ti bẹ́ẹ̀ tún wá bọ́tù sí àbániwọ́n náà bá àti dé ìjọba orúkọ wọn yà mí lẹ́nu pé ẹni tí ń gbé ọbẹ̀ níṣẹ́ o àmọ́ ìgbà kan ní ìkàn á smile bá nílò mi tó kú ọbẹ̀ wọn ni níjọ́ mo ṣe ń dùn wọn lábá ní wọ́n náà bá owó yìí náà lẹ́rù wò ní pé ó tún fi ń lè mọ́ wọn ju lẹ́yìn láti wá ń lò fún wọn yìí àwọn abániwọ́n náà bá àti kéde ìjọba ó lẹ̀ mọ́ wọn pa ó kọ́ wọn ní orí tèmi mo ti mọ̀ṣẹ́ rọ́ọ̀rọ̀ tí ìdáhùn sì ń lẹ̀ mọ́ mi wọn mo kílẹ̀ ibà ara mi ti àdúgbò lọ́dọ̀ ọlọ́wọ́ bá ọba gbọ́ ọ̀sánàyé àbí ìgbò wábọ̀dá tí wọ́n sọ gẹ́lẹ̀ sí ẹgbẹ̀ explain táyà ayé láti ní sáàwọ́n ẹgbẹ̀ àlàyé ìkọ́nà mọ́lú sallama ni allah iya bá ti hàwà nígbà ẹ̀yìn dárí àpá àríbàlá ẹ̀ ní tí ń ṣe sọ̀rọ̀ ìfọ́n tó gbogbo ọ̀rọ̀ báyìí ní sábà bá ní sọ́mà àmì ilé ìgbà orí tí ń lọ yìí yẹ omúgbọ̀rọ̀ kárí ìmìnà mú ní ẹmọ́ ìdórí facebook ma omúgbọ̀rọ̀ kárí àlọ́ pé ìyọ̀rọ̀ tó dé lórí ọ̀rọ̀ àwọn arábí kọ́ ni mọ̀ pé bá ní kọ́ sọ́ra fún wọn àbí ṣe kà fún wọn ìhànà rẹ̀ ní ibi tó ti lè kọ́ ìmọ̀ àwọn afá pọ̀ tàbí tún ilẹ̀ kí wọ́n lọ kọ́ ìmọ̀ lọ́dọ̀ gbàmọ̀ṣà àbẹ́ àtún ilẹ̀ àbá àmáhùn ilé yìí ogun tó bá rò pọ̀ fẹ́ kọ́ lọ́dọ̀ wọn bà lọ́dọ̀ àwọn afá ṣe ṣẹ́ ọgbà bẹ́ẹ̀ yọ náà bá wà pé wọ́n náà yọ ọ́nà sọ ara rẹ̀ kí wọ́n náà di abá ni wọ́n náà bá ṣe kí ni ọmọ tí ọ̀nà máa wòyàn lọ́rùn ọmọ wá ọ̀nà tí wọ́n lẹ́sẹ̀ ọ̀sá lè rí wọ́n fàṣẹ wọ́n lè rí wọ́n fàṣẹ ní lọ́nà bá ti náà ní ṣubú wọn ní ṣubú ọba ni wọ́n fàṣẹ ẹ̀wọ́ kàn mìíràn gbígbìgbì bá ti stákà náà kí wọ́n tó wá ṣe wọ́n kàn balance padà ìwọ ẹsẹ̀ wọ́n máa rọ́ tó fi gbá ni ẹsẹ̀ wọ́n máa rọ́ ẹsẹ̀ ṣe rí wá ní mọ́ balance wọn àdúgbọ́lọ́dọ̀ náà alfa àwọn àyí tí wọ́n jáde kó láàrin àwọn kìnnì yìí àfá àwọn àyí tó máa sọ kìnnì kan fún wa àfá àní ẹ̀ tó wọ́n wò dáadáa iṣẹ́ kọ̀ọ̀rọ̀ pé nínú sí ìgbà táwọn jẹ́ panupọ̀ pé àwọn hàn wọlé mọ̀tán a máa kọ́ mọ́sálásí mẹ́rin kan lọ àwọn àbáṣe kọ́ mọ́sálásí ìjámọ̀ àwọn alóbẹ̀ ọba lọ́la tó dúró rí àwọn jàbátá ṣe ṣù ó bá díẹ̀ báyìí wọ́n kàdí kan sáwọn sọ rí ṣe ẹ̀yà kúmọ̀lá ṣe kàdà àbí tọkùmọ̀lá wọ́n wọ́n pé ẹni a ti sọ pé àhàn lè mọ̀ àti bá wọ́n ọ̀rọ̀ àbíbẹ̀kọ́ ni káàtí ọ̀rọ̀ káàdẹ̀mọ́ olókù tẹ́gbọ́n sí báyìí lọ́nà jọ́ nǹkan mí ti gbẹ̀mí ọ̀rọ̀ ní táwọn sí yìí wọ́n lábẹ̀ kí ní ìkò sójú ọ̀nà ń bẹ̀ ó sí kí ní jọba ṣùgbọ́n láìkò sójú ọ̀nà ń bẹ̀ àwọn tó kú náà lọ́mọ sàjẹ́ kí wọ́n lè padà àmọ́ sọ láǹfà àtàkùn Mádínà ọlọ́dà kan sábà dá wọn padà láyé ana uhibbuhu fillah bima nala min qadril ilm wa ubghiduhu fillah لما يمارسه من التشغيب أقول لا أقول لا أقول لا أقول لا أقول أقول لا أقول ọlọ́run bá kọ́ àtàwà nípa yóò bá wà fàwọn náà dáadé yóò bá ẹ̀ lásán ewúrọ̀ àfáàdá àṣọ gbogbo báwọn káríkò ṣe gbogbo ìtínà yìí ni a káfẹ́ ṣe dáwọ́ àbí orí ìrọ̀tàrọ̀ ní ọmọ ọ̀tàrà kákan fún wọn ní tíra àgbà wa yẹn lú ẹ ọ gbádùn wọn bí yìí ọgbà bí kíni gbádùn wọn bí nǹkan bí wọ́n dá púpọ̀ àbágbé wọ́n rí tọ̀tọ̀ ní dáni wọn máa rán nísìn a ní wá sàlàyé àdìgbò kídọ̀ wọ́n sàlàyé àdìsí báwọn èèyàn kó wá dé gbétọ̀ ẹdí àfá àkàtà ń pè ní kíní kan oníbíjà parapúrí ògbọ́tọ̀ wá gbà olùgbèrè ilé ìmọ̀ tó dà láwọn yóò sàfà nígbà bí mi wọ́n ti rò pé ẹ̀yẹ sáwọn bá ti yí lọ lọ́wọ́ bá ní gbórú wọn yóò bá ti dáadáa tó ṣe gbogbo àti àǹfààní ìmọ̀ lára wọn fà ọlọ́wà àwọn ọ̀rọ̀ táàfà wà sọ táwọn òṣè kí ní ìmá àdúrà tí wọ́n ń ṣe rí ọlọ́dá pọ̀ sábà máa fà náà kó àwọn ọ̀rọ̀ ní pọ̀ àwọn gbogbo ìtí mo lè sáré kan mẹ́nu bá kódà bá tọrọ àti tọrọ àti mọ́ mílẹ̀ lẹ́yìn náà ẹni mọ́ bí tí wọ́n ti bá ọ̀rọ̀ dé ìkánnú wọn èyí tí máa ń kó jẹ́ ṣe rí wọn lọ́dún kan mo lọ dáwọ̀ kan Madina barnamaj muhimmat al-ilm al-allamah al-Husaymi حفظه الله àwọn mashayikh kan náà ń bẹ láti Jabodi Sheikh Sharifi bin Suraqa bin Miqdam Sheikh Ali Sa'id Umatayo حفظهم الله ورعاهم وسدر الخيرات والمصفات خطاهما àjọkú bá ní àdúnà lónà àwọn mashayikh wa tó wá ń bẹ ní Madina àwọn mashayikh alaykum bi sunnati ẹni ma náà sọ alaykum bi sunnati lọ́pọ̀lọpọ̀ ń bá dé Madina gbà náà
àwọn sábà ṣe aṣáájú kọ́ọ̀kan aṣáájú dájọ́ tó kó papọ̀ dájọ́ sọ̀rọ̀ dáwà nílé kankan owó gba yà tó rọ̀ pẹ̀lú mọ́mí lẹ́yìn la fẹ́rẹ̀ lọ wọn bẹ́ Mádínà gbà náà ń sọ̀rọ̀ yìí lónìí pé àmúṣọ́ tàbá yìí wọ́n ní mọ̀ pé alábáni wọn náà bá ti kí ni dáadáa ni wọn. àwọn aṣèjòkó ìgbà wá aṣèjòkó àwọn àlékún bí súnà tí ẹ̀nà máa sọ́kọ́ afáwà tán bẹ́ẹ̀bẹ̀rẹ̀ sọ́kọ́ rí wọ́n ṣàpàlẹ̀ gbà wà fáà gbà àwọn ọmọ ṣáyẹ̀ kẹta jọlọ sí dáadáa fún àwọn àṣàwọn ẹ̀sùn. wọ́n jò náà ọdún yẹn ìyá ara wọn fẹ́ sùn tí mo láǹfà àwọn ọmọ Madina tí wọn àfáà yẹn náà láǹfà nìkan wà ní Madina ní táìmù yẹn ó dàbí báwọn náà fẹ́ ṣàrọ̀ kàmì bàbá náà mọ̀jùmọ̀ ìmọ̀ tìlẹ̀ ká tó máa gbà bẹ̀ lọ sí ilé abúhá àgbọ̀nà láti rí kọ̀bù gbà náà ọlọ́wọ́ bá dá kọ̀bù náà padà fún ẹ̀ṣà fún ọjọ́ máa tọ́yì ìjòkó tàwà jòkó yẹn àwọn wà torí fídíò gbé wọn àwọn ìṣáàdì wọn àṣàlù èmi wá dé láti tí mo dé jọ náà mo dé padà sí Nàìjíríà àparí gbogbo àdídé bàtìlẹ̀ ilé iṣẹ́ àmà sáré padà sí ọmọ láti ṣe gba àwọn rèé látùkọ̀ kankan lọ àṣàwádé nígbà mo wá wádé èyí tí wọ́n kó jẹ́ sí sẹ́lẹ̀ mo ti wá ní wọ́n gbà wọn náà wá dé àdákìrá àtàwà ní tí mo rí pé Sheikh lágbájá ọmọ lágbájá ní pé wọ́n wá kí ní gbà wá pàdé mi níbi ìjókòó àríkò ní ṣúgbà tí mo ní ìjà kí èsì náà mo bẹ́ sí sọ ìlú tó wọ́n wá àwọn àgbọ̀rọ̀ wá fún mi àwọn àgbọ̀rọ̀ wá nígbà tí mo rí pé tó rà gbọ́mílẹ̀ lẹ́yìn àwọn ni wọ́n gba níbẹ̀ àwọn èèyàn dẹ wọn ni o àwọn ẹ̀ṣẹ́ kí ní pé àwọn èèyàn dẹ wọn ni o àwọn èèyàn dẹ wọn níbẹ̀ àṣírò dé rẹ̀ àti àwọn ọmọ ní àdúrà àmọ́tẹ́ kú sí ni wọ́n àmọ́ kí ni àmọ́tẹ́ kú sí ni àwọn àṣẹ ìwáwí àwọn èèyàn dẹ wọn ni o ẹ̀ ń dẹ wọn ètò ẹ̀ ń wá kí lẹ́ fi mú wọn nù tẹ́fi àwọn lè mọ̀ wọ́n tí ó tó ní gbẹ́nu wọn pé wọ́n gbà ní láti lónà lẹ́rin dẹ wọn subhanallah bihamdihi subhanallah tó ibẹ̀ àwọn ìwà aṣọ kí ní kẹfún jọ náà yá mo sì sọ fún ìrìn láti wọ́n dá àmọ́ létà ní belief pé ìṣẹ́ wà sọ bá wọn ẹni tí wọ́n wá ní pé kò wá kí ní gbangba wọn tẹ́lẹ̀ mọ́ mọ́dá ti pé dísìtì lẹ́bí ti tí wọ́n ní torí pé òun mọ̀ pé ìgbádùn àbí wọn ò fi wá wà wọn làwọn ṣe ìwà òun tó sì wá òmìnira wá ń dẹ̀wọ̀n sọ́dọ̀ ẹni tó bí wọn ìjọ tó wá pé ń fẹ́ kú Mọ̀dínà àfáà náà padà wá kí ni ìgbà tó pé wá alẹ́ ọjọ́ tí ń lọ ní àbúkàwà èyí ó ní tí ó fẹ́ mú bẹ̀rù àwọn akíbi sótẹ́lì bí dáadé sí ọ̀nà ṣúkú Bangali ìbẹ̀rù hòtẹ́lì ìjọ náà hòtẹ́lì àtàtọ̀ ọlọ́wọ́dá sàánúwà pẹ̀lú hòtẹ́lì tàbí nígbà àfáà wọn wá dé tàwà kí ni àfáà tá ń wí ní o gbogbo bá sì ní wọ́n ti ń pariwo wọ́n gbọ́ àti mímọ́ òjì nìkan lórí díà ní kankan àfáà sì dé àfáà dé báyìí àfáà ti kí ni àfáà ti kí àfáà bá ọ̀gì ọmọ tábà wí wà ní ẹkùṣẹ́ dáwà ọlọ́wọ́ ma sàn ilẹ̀ sọ lórí gbójú rí náà láàrin ẹkùṣẹ́ dáwà ìwò dáwà bí dáwà súnnà àkíra wa dìmọ́ra wa tẹ́yìn tí ìṣòro mi pé ẹni bá ti rẹ́ni só bídá àbódìmọ́ ohun bídá kí ẹrẹ́ sí ẹsẹ̀ ìlàkùn rẹ̀ àwọn tẹ́yìn tí ò sí ló tẹ́yìn sí àní ẹjáwọ́ bikini ìdí ń wí yìí ọmọkọ́rọ̀ ọ̀rọ̀ wà lẹ́yìn rẹ̀ mo sọ̀rọ̀ wá ti kú ibẹ̀ ṣe 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 náà gbogbo wọn wọ́n ti lónà fílẹ̀ báyìí wọ́n ní ìfẹ́ kan gbé báyìí gbogbo èyí tí ń wí yìí fún ọ̀pẹ́lẹ̀ ìdábá wí gbogbo ilé ìdánisì oríṣiríṣi nǹkan ní ó ṣẹlẹ̀ Yorùbá wà fàbájánú Yorùbá sì bínú sọ̀rọ̀ bẹ̀rù oníkàlùkù ní kí ẹ̀ka oró sí máa hàn wàláhì gbogbo yìí pátápátá la fẹ́ràn yín pẹ̀lú àwọn ìgbìyànjú tá a bá rí níbi ọ̀rọ̀ ìmọ̀ bó sì lè wo kékeré bọ́lọ́dọ̀ kálukú láwọn kálukú ní àmọ́ àwọn èyí tẹ̀sí gbogbo ẹ̀wà kórìíra rẹ̀ ẹ̀wà lè máa ṣe ilé ìlọ bá sì mọ̀ bá jọ ayọ̀ ẹ̀yìn bá ti ní gbọ́n àádọ́ sí pé ìjọba àdìgbà àwọn ẹ̀gbẹ́ ti rí pé àwọn èèyàn ti pọ̀ ọlọ́run bá ṣàánú wọn dáadáa tí wọ́n ti dúró tí wọ́n sì dúró tí lọ́rùn láwọn máa agbájáwò láwọn máa sí mọ́ Sheikh Al-Fadil Abu Amir
Zainab làwọn adẹ́dẹ́ wọn pè wọn àwọn lórí social media táwọn mọ̀ wọ́n sí ní Abu Amir hafizahullah àwọn bá ti kọ àwọn kí ni wọn báyìí lóògbé ẹ̀rọ pé ọlọ́run bá ti bá wọn kan àwọn ṣáyẹ̀ kò báyìí ọlọ́run bá ti bí wọn kẹwàá táwọn kan wọn sí ní gbogbo ọlọ́run bá sọ lẹ́sùn lórí so tọ́ wọn wá nínà ṣe àkàn fáwọn fáwọn tí wọ́n kó láàrin àwọn arábí ọlọ́run mọ́sá bá wa sọ wọn ní ẹ̀sùn lórí ọlọ́run mọ́sá bá wa mú wọn dúró ọlọ́run mọ́sá bá wa sàlékún dáadáa fún wọn èmi personally èmi kì í púpọ̀ ilé òṣọ́ pé bíyẹ̀ tí gba èmi padà lárùsùn náà ní nǹkan ní problem ẹ máa rò bí a èmi náà máa wúra mi bí a ní àwọn tó wọ̀ sí lọ́dọ̀ ìlà àjíwá ìgbìmọ̀ èmi sì báyà jà padà yóò àwọn èmi kàn ní ìmọ̀ràn tó bá ti pé ẹtì ẹ̀sìn lè gbà màrún bí dá ayé ẹ̀kọ́ ẹ̀mẹ́tẹ̀ sì lè wo kí ní sọ ẹ̀yàwó àkọ́kọ́ èmi kọ́kọ́ báyìí púpọ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kódà kẹyẹ bá máa rí mi lóun bí dá bẹ́ẹ̀ ti ṣe ní Sheikh Ali Al-Halabi ní oníbi dá ìlú kọ́ báyìí púpọ̀ inú mi sì dùn bẹ́ẹ̀ ọkọ̀ níbi àìní máa wo àwọn kátẹ́yìn náà lẹ́tí fẹ́ máa wò ní sí ìgbà ẹ̀yìn tí ó pẹ́ ẹ̀fẹ́ àyè mánéjì yẹn gbà wọ́n ẹni tó wá nílé sí ajá máa mánéjì àwọn èèyàn ẹ̀ tí ń ṣe tẹ́fúrẹ́kọ̀ láàrin ẹni tó fi háwà tó ṣe dámọ̀dà háwà ọ̀dọ̀ àbáwọn ti gbá wọn ìbára àwọn tó gbá wọn kéwù ọgbọ́ ọ̀tọ̀lẹ́ tí ìfẹ́nu bẹ̀wò ìfẹ́nu kan bẹ̀ láti pé alẹ́ nìkankan káàkà wò pé ìfẹ́nu bẹ̀wò ẹ bá ti lè ṣe wò pé aláàrin tí ìfẹ́nu bẹ̀wò àtẹn tó ṣe pé ìrẹ̀támàdà aláwà tó pé ìfẹ́nu ẹgbẹ̀ òun lò òye ó káàtì ẹ̀gbá ìbára ọlọ́wọ́ ibẹ̀ ti ṣọ́ náà ẹgbọ́ aláìwò tèmi tó sí náà ọlọ́wọ́ bá ṣe ilé ṣọ́ àmọ́ Sheikh ìbò jẹ́ kí kẹmọ̀ pé nígbàtọ́lọ́run lọ́rọ̀ ti rí báyìí iṣẹ́ tẹ́ẹ̀sì pọ̀ iṣẹ́ tẹ́ẹ̀sì ó ṣe kí ni jẹmọ́ ọ̀pọ̀ ẹ̀sì má kánjú wala tata'ajjalin natija ẹ má kánjú result iṣẹ́ tẹ́ẹ̀sì yẹn because ẹ má kánjú pé ìgbẹ́ ti wá ṣe ìlànà tawba ẹ wá rò pé sáré bẹ́ẹ̀ ní kálukú ló sáré túraká sí tẹ́ẹ̀bá tí ìwà ara àwọn tó túraká tẹ́wàá jẹ́ kó máa dùn yí pé láàrin mo ṣàtọ̀sọ̀ bí mo ṣe ṣe táwọn bá ẹ̀yìn òṣè tó wá túká sí mi bẹ́ẹ̀ ń bá ǹkọ́ ẹ̀dàkùn máa fẹ́kẹ́ mọ́ fojú wo pé nǹkan tó ti ń bàjẹ́ bọ̀ láti bí ọdún méjì nǹkan dùn bàjẹ́ ni o àmọ́ kéjé gíní kìí dùn tún sí ẹ wo bí mọ́sálásí wáyé tó yìí wà lápé tí àtòkè àti ilẹ̀ yìí ọlọ́run ní dára mọ́já ládánwò àmì tí dáadáa bá dé tọ́lá bá dé àlè ṣe dáàbẹ̀ yìí àbá rí kìíní kan ní sí pé wá bá ti kọ̀ yíò sí dáadáa tó àlèdá gbogbo ẹ̀wú mọ̀nà àbí tí ó gbogbo pátá àmọ́ owó kọ̀ọ̀kan mọ̀ wà ń lẹ̀nà lára tí ó kọ́ níbi 150 million kan àwọn ẹja mọ̀dáwó àwọn pé á padà kọ̀ dáadáa káàlà rẹ̀ dá mọ́sá sí ìwúrí sí gbogbo ó pé wa jù táfi kílẹ̀ bí tó fi di ilẹ̀ padà ọ̀sẹ̀ kan náà àbá ti wú dáná sí ọ̀sẹ̀ kan kí ni láàrin ọjọ́ mẹ́rin ilé yóò kalẹ̀ ní sí bí gbogbo ẹ̀pẹ̀ òkúta dáúgbà àwọn òkúgbò ẹ̀kọ́ bí tí ó di ẹ̀pẹ̀ ilẹ̀ flọ́ láàrin ọjọ́ mélòó wọ́n náà kàn sí abúrú dìdì bí fún ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin kò wá sí bá ti lé ní owó ọ̀hún ká tó lè kọ́ mọ́sálásí ìpadà ní lẹ́bù tó kẹwàá yàn láti parí ẹ̀ náà gbogbo nǹkan láti ṣe bọ̀ ìgbà tí ẹ̀ ti kọ́ pé wọ́n ti ṣe dẹ́kì náà ti kan òkè wọ́n ti rẹ̀ dé lẹ́bù tó wà tábàlá fẹ́ parí ẹ̀ dé lẹ́bù yìí àwa ní owó ńlẹ̀ owó yẹn àwọn òṣìṣẹ́ kan jẹ́ lọ lójoojúmọ́ oṣù méjì àti débi àwà oṣù méjì àìṣe kí ni àṣẹ̀pá àti wo láàrin ọjọ́ mélòó ọjọ́ mẹ́rin oṣù méjì àti débi àwà tó yẹ bá wà nílẹ̀ gan pé a lè débi tá a wà yìí láàrin oṣù mẹ́rin pé a lè débi tá a wà lọ́wọ́ báyìí láàrin oṣù mélòó ẹ̀wà wo àbàjẹ́ lọ́jọ́ mélòó nìyẹn Sheikh ẹwà bá ń wo ní tàbí wá ń bàjẹ́ fún bí odidi ọdún méjì Sheikh ẹ má kánjú nàtíjà káwọn ìlú tètè wá gbà yí padà láàrin ọ̀sẹ̀ méjì o ẹwà wo pé ẹlò mọ́sálásí ibì kan ẹwà kírun bẹ́ẹ̀ kò sáwọn alfáwà kan lé àwọn ọmọ kí wọ́n wá sí dáadáa ìkankan ẹgbà kí wọ́n lè mọ́sàdé sí dáadáa ibi ọgbẹ́ ti bá oníkálukú ó ṣe kí ni jọmọ́ àtàbá mọ́ ẹgbà ní sì ti máa ná ẹ̀yìn bẹ́ ti pọ̀ lóyìn ti máa ná ilẹ̀ ẹgbà mẹ́fà ṣe bákan náà ló ṣe lóyìn ìnà lómi lẹ́gbà mẹ́fà máa ná tọ́ báyìí ó tún yóò ká wọlé ó ti mọ̀ sí àkọ́kọ́ pé ìbágbẹ́ náà mi sí no problem ayébẹ̀ pọ̀
àmọ́ kí tó nẹ́lò ní lẹ́gbàá méjì jọ kí ni ìgbà fẹ́ wọ́n rẹ̀ dà sọ pé a lè nára wa lẹ́gbàá ni àmọ́ yóò mọ̀ dùn wájú Sheikh àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́yìn yẹn yóò dùn àwọn èèyàn lọ ẹni ìtìráwà kan káwà sáré pẹ́pọ́ mi yá Sheikh wà láàmà Al-Fadil àlìgbà àlìyàwó àdókù bá wà sásùn wọ́n láti mọ́ wá nọ́bà yín gbá pé yóò Sheikh Abu Nabil Sheikh Abu Fagbada Sheikh Abu Fulan Sheikh azari mọ̀ pé ayébẹ̀kọ́ àmà ẹni lórí tó pé ẹ̀tù mọ̀ pé yóò sì rí fọ́nù yóò yóò sì tún wà mọ́ tẹ́fí pé bí yóò kọ́ bí ṣe kọ́ ti fóònù mi yóò kọ́ ti rẹ̀ ẹ má sáré rò pé káwọn sáré gbà yìí ẹ̀dá ẹ̀yin náà wò pé àwọn èèyàn ó ti ẹ̀kọ́kọ́ máa fi àwọn bó ṣe dùn wọ́n tó wọ́n máa fi hàn ṣùgbọ́n ẹkẹ́ mọ̀ nínú ọkàn yí pé ṣẹlẹ́ni tó kọ́ ti kìíní inú òun náà dùn pé tí ń sọ tẹ́ ìsọ nísìn but ó kàn fẹ́ wò pé jẹ́ kí n yàtún wò yí díẹ̀ ẹ̀mọ̀kan ní láyé dágbòlì mú mi ní fi jọ ẹ̀rẹ́ ní ọlọ́tẹ̀ ejò gbọ́dọ̀ san mú mi nínú òkàn lẹ́lẹ́ méjì owó kan bẹ táwọn alárúbá máa ń gbà wọ́n ní wà kayfa u'awiduka wa hadha atharu fasi yóò ní pé ó ní ìjòlá méjì kan àbí ìjòká àti ọdẹ kan náà jọ ń sọ̀rẹ̀ àwọn adágún náà tí wọ́n kọ́ aláwọn ọ̀rẹ́ torí a ní àwọn àmúfáàlù tí ò ní sábàbí lágbà kan máa ń pa òwe aláwọn àmúfáàlù tó gbé òwe kan ìṣẹ̀lẹ̀ ló bí òwe yẹn inú àwọn òwe táwọn ní adágún sọ fún wa kó níṣẹ̀lẹ̀ tó bí wọn náà adágún làárọ̀ bí wọ́n ní ìṣẹ̀lẹ̀ wa kayfa u'awiduka wa hadha atharu fasi wọn ló níṣẹ̀lẹ̀ ìtumọ̀ wa kayfa u'awiduka sí ní pé bóò ní ṣe tún wá tún bá ọ̀rọ̀ padà má wa hadha atharu fasi kó àkẹ́tọ̀ fẹ́ fi sáàmì jò ní orí parẹ̀ nílẹ̀ ilẹ̀ jùmọ̀ wọ́n ní ìjòlá ìyànlá lọ ìgbẹ̀ wọn láti dáwọn wọ́n ní ìjòlá ìpé ọdẹ ló mú lọ́rẹ̀ inú wa bí ọdẹ ìjọ kan ọdẹ wa wò wíwò bí a ń pa ìjòlá yìí jẹ́ gíní ibi ní ń pa ní ọ̀rọ̀ wọn wá ṣọ́ ìjò yẹn gbé àkísò ọ̀rẹ́ náà jọ pẹ́ra wọn ló kà gbé àkísò kí ní gbogbogbò bí ǹjẹ́ kó wọ́n sá ejò yẹn bóyá lórí ni bóyá láàrin ni bóyá nílò ni ọ̀sùnmọ̀ pé ejò kà lọ ni ọ̀rọ̀ wọ́n ti lọ́wọ́ ìlásán kí ní ẹ̀kọ́ fèèlì àáké tí ìyó ń gbé báyìí igi ló gbá àkíyèwà wọnú ejò yẹn kà bá láti gbára ní ọbẹ̀ parí ní àwọn ọlọ́tọ́ máa ń pa fún wa bí Ádámù ní pa fún ọ náà wọ́n àmọ́ níbi tí ń lọ àwọn bẹ́ẹ̀ pa bí ní ọ ní àgbàṣeré náà ìlà ọjọ́ àmọ́ kẹ́kẹ́ wà sọ ọ́sà sọ̀rọ̀ ṣòjá máa sọ rẹwà lọ àwọn ṣe kí ni wà kayfa u'awiduka bóò ní ṣe tó sọ pé ká tún máa ṣe ọ̀rẹ́ lọ padà wa hadha atharu fasi àákétọ̀ fẹ́ fi sáàmì orípa rẹ̀ lọ́wọ́ yìí onígbà tí ń wò yìí tí èyí bá ti gbọ́nà ń kó mi yọ ni ara amẹ́ríkì ni yóò ti dáhùn wa kayfa u'awiduka wa hadha atharu Sheikh àwọn ẹlòmí ọmọ bí kí ní wò yìí pé abájúsáré pẹ̀lú nísìn ìpé olúmọ̀kìnrin ló bí i àjọ rẹ̀ tó tún ní ẹ̀tí ò bá gbàmí ló bí i náà tó di ó ní ìbò ti pọ̀tà tó fẹ́ gbà jáde bọ́ ká ní mo ti jábọ́ jọ náà lọ ṣé yóò lè ní ká mọ́ sí dáadáa padà mọ́ Sheikh mákàbẹ́ kẹ fáwọn èèyàn ní excuse èyí sọ láti fi átàbà yìí hàn èyí ò fẹ́ átàbà yìí sẹ́ èyí fẹ́ átàbà yìí torí inú tèmi tó pẹ̀lú development àmọ́ mákàbẹ́ kẹ mọ́ dí sọ́kà pé àwọn èèyàn náà ó react díẹ̀ àmọ́ ẹ mọ̀ pé lẹ́yìn gbogbo reaction yẹn níjọ́ tí kálukú bá padà wá rí tán yes هذا قد حسنت توبته táwọn èèyàn bá rí tán ẹ̀lẹ́dọ́bà ọ̀ tó nípò ọba ló yẹ kẹwàá ìdíyà fi máa ń jọba nù súnnà rí lára yìí ẹ fi owó mọ́rò lẹ́ àwọn èèyàn ló mọ́rò bí yàn àmọ́ táwọn èèyàn fi ń wò á ní kíwì kọ́kọ́ wà nílẹ̀ àwọn ọ̀rọ̀ mọ̀ kò tẹ́ ìbá wà nù súnnà lórí àwọn ló máa àwọn ìjòkó tẹ́ ti mọ̀ ṣàǹfààní ìmọ̀ lọ fáwọn èèyàn náà ló mọ̀ ẹ̀rọ lórí ọ̀rọ̀ táwọn èèyàn bá ti rí kíní ẹ̀ yarhamukallah táwọn èèyàn bá ilé ti rí kíní ẹ̀ èmi mọ̀ kébi ìdìrìlà àwọn èèyàn padà fún ara wọn kò sẹ́ni tí ó sọ fún wọn ọlọ́ba àdó ti wọn ọlọ́ba àdó ti bákan náà inú mi ó tó dùn pé ẹ má ní ìṣìládùmá pẹ̀lú pé wọn dáhùn ẹni ìlú wọn ti fẹ́ dáhìn náà wọ́n mọ̀ dáhìn náà
wọ́n mọ̀ sọ gbogbo ẹ̀ náà láti mọ̀ sọ̀rọ̀ kẹ́lì mọ̀ sọ̀rọ̀ wọ́n wà padà wá disturb wọ́n dà ilé àmú psychologically so kí wọ́n lè mọ́ ba ma'nawiyya yìí jẹ́ hàn dẹ̀lú ìbára ẹ má jẹ́ kẹ́ ba ma'nawiyya yìí jẹ́ èyí ti sọ ti yín alqi kalimataka wamshi sheikh move on ishtaghil bima yanfa'uk wahris ala ma yanfa'uk tó kù gẹ́yìn wá rò báyìí sí sádùkú yìí tẹ́ wà náà lẹ́fẹ́ wà bó lẹ́sì bẹ̀rẹ̀ dáwà saliha sadiqa tí ó ní ṣe pẹ̀lú tí ó ṣe ní sí jàfà tẹ̀míyé òun gbọ́dọ̀ wọ́bẹ̀ náà tẹ̀míyé òun náà kẹlìbà má yẹ kó wọ́bẹ̀ bọ̀ sí dáun náà má jẹ́ wọ́n náà bó lẹ́sì ní dáwà tí ó wà lórí àwọn sàtẹ́ yìí kí a mọ̀ orún báyìí lọ sí lékí olúkú báyìí tí ẹ ti lé lékí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀tọ̀ wárọ̀ ẹ̀ ó bá ẹlòmí ìtẹ́ ti lékún lékí àbí tán sáfún yín torí pé wọ́n rú pẹ̀ẹ́rí báyìí ẹ̀pù wọ́n padà ẹ̀pù àwọn ẹ̀kẹ́ ti láwọn ọmọ kíwẹ̀ pù wọ́n padà ẹ̀jẹ̀ kí ṣe kí ìwé tó mọ̀ bẹ̀rẹ̀ gbogbo àwọn alfáàtà yìí náà lẹ́tí ló ń gba lóṣù náà padà ní ẹwà bẹ́jì tàwà sọ́lá pẹ̀lú wọn ẹ̀pù wọn àwọn tẹ́lọ ṣe ìsìyàrọ̀ ní wọn kó àkọ́ tó tilẹ̀ pé yín kan lé yí dáadáa ẹ̀yà ẹ̀kọ́ bẹ̀rù ẹ̀ tún padà á lọ́rin yàbá ní pé wá bí ẹ̀mẹ́ta ojú ìjà wọn náà pé ah kí mo tún fẹ́ kọ́ máa yóò sí kí mo tún fẹ́ àfà yóò sí sọ́ọ́lì kí mo lọ wọn fẹ́ mọ́bìnú kí mo tún fẹ́ kí àfà yóò sí ó ṣe mọ́ àwọn àgbàlagbà ní yóò ló jẹ́ kí lọ sí mistake ìlú ọmọ yẹn àgbàlagbà ní kí táwọn àgbàlagbà yẹn bá tilẹ̀kùn mọ́ yín so táwọn bá pè é lọ́mọ sí ẹgbẹ́nu tí wọ́n gbà bọ̀tẹ́mi bá ń kó tiẹ̀ kẹ́ mẹ́rù bóyá àwọn kọ́ni sọ ni ẹwà gbìyànjú gbajúmọ̀ ọ̀rọ̀ ìmọ̀ ẹwà gbajúmọ̀ ọ̀rọ̀ dáwọ̀ halaqat ilmiyya ẹwà àwọn kutubu mutun ilmiyya mutun lughawiyya ẹ máa ṣiṣẹ́ rí ọ̀rọ̀ ìmọ̀ ẹgbàjúmọ̀ ẹ máa yẹjú ọ̀rọ̀ ìmọ̀ lọ tó bá yá kálukó ní ìpadà àwọn yóò gbọ́ mọ̀ nípa táwọn ògbọ́ ni wọ́n ń gbọ́ wọ́n nípa táwọn òrí ni wọ́n rí sarahatan wọ́n rí akẹ́ gbogbo lẹ́ ń bá lórí wọ́n sì kó lẹ́sìn bá dé ẹ máa yẹ káwọn ẹni mo jẹ́ yín lérè ẹni ní ìsìnwọ́n ti fẹ́ ta ogun ẹni fẹ́ yí lẹ́yìn lórí ọlọ́run ní yí lẹ́yìn lórí ẹ mọ́ gbọ́ rí àwọn amọ̀ géèmù tán pè ẹgbọ́n kọta àti sọ ẹyìn náà tó kó bẹ̀ aláwọ̀ abániwọ́n náà ẹni wọ́n ti fẹ́ wọ́n náà sẹ́yìn náà lọ́rùn ní nítorí ẹkùn náà ẹni wọ́n adúrú jàrọ ìmù tán ti wá kọ̀mítì wọ́n ti fẹ́ dára ìnìkan lórí yóò sì wá jẹ́ yìí abániwọ́n náà táàrí yàtà àmọ́ òkun lẹ́yìn náà ti rí òṣẹ́ ẹ̀yìn ẹ̀dá kò tó lọ ọlọ́wọ́ bá jọ àtàwà àtẹ̀yìn yóò jogun àtàbátù fún wa wal istiqama ala tawhid was sunnah marhaba bikum àwá kí bí ẹ máa wọlẹ̀ èmi ò lẹ́ máa wọlẹ̀ wọ́n sọ̀rọ̀ tèmi ọ̀dọ̀ nìkan àmọ́ ṣe rí tẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ sí máa ń ṣe àti tẹ́yìn ò bá ti ṣe kí ní jẹ́ níjọ́ tí afáàsùn náà bá ti bọ́ kúrò nínú ìgbà tí a fi sún tó bá lọ bọ́ nínú phase 2 kí ni yóò mọ̀ balance tẹ́yìn gbogbo yóò kù táwọn ẹmọ́ padà ń sọ àwọn tí wọ́n mọ́ ń sọ ẹgbẹ̀ wọ́n yí padà wọn jọ gbára wọn ní àwọn nǹkan wọ́n sẹ́rí tó lágbára jù dá olùrọ̀dọ́ ó ní phase 1 àti kí ni ó lè gan ha ìkẹ́kẹ́rẹ́ méjèèjì ó kẹ́ yàtọ̀ ní ọmọ tó kẹ́ ti yàtọ̀ ìkẹ́kẹ́rẹ́ ní méjèèjì sẹ́dá pé àwọn òṣùlù kan náà jọ ń lò gbogbo tí wọ́n kára tó yàtọ̀ ń bì kan ni pé orí ibi tọ́jọ́ nínú zálà òṣùlù yẹn sí àti tán tọ̀ bákọ̀ òṣùlù yẹn lórí ẹ̀jàbàtà phase 1 òun tọ̀ bákọ̀ lórí takfir àwọn phase 2 tọ̀ bákọ̀ lórí tabtẹ̀ فاحذر يا طالب العلم فاحذر يا طالب العلم ṣùgbọ́n ya sunnah wal jama'a wọ́n ní mọ́ra fẹ́yìn náà ìdápù ẹjẹ́ káwọn náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn alfáà wa tí wọ́n dé padà gbogbo àwọn alfáà wa àwọn bàbá wa àwọn mashayikh wa àwọn ìlú bá fà bẹ̀bẹ̀ òun bá ń kọ ìtí òun túnmọ̀ òun yìí ìdápù hikma tẹ́ fi ń bá wa gbé ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ ìdápù ẹ̀tún bá wa lo hikma náà pẹ̀lú development yìí náà àti mọ̀pọ̀ lọ́wọ́ ọba mọ́ sábà bá wa kọ́ ìmọ̀ sí yóò tún bá wa kọ́ ìmọ̀ sí ìgbélé ìlà inú sọ pé ẹ bá àgbà bá padà wọn bá ń kọ́ lè sọ àmọ́ ìtọ́lé mi kọ́ ní sọ fún yín bẹ́ẹ̀ tó rá mọ̀ pé tẹ̀bárùkù ti yá nísinsìn ẹ̀tì yóò ní tẹ́rí ẹ̀bárùkù ti sí ìyá náà yóò ṣe kí jama yóò ní tẹ́rí èmi kan mọ̀ mọ̀ pinnu kan sọ lásán ní kan gbọ́ pé èmi náà kan sọ pé ẹ̀tún bá ikimọ̀ tẹ́ mọ̀ lóhun tá à ń gbádùn ẹ̀tún bá ti kí ni jama gbogbo àwọn dàkátìrà àwọn asátìdà àwọn mọ̀ṣáyìkì àwọn dọ̀átùwà ọlọ́ọ̀bá àṣàkálùkù àwọn mọ̀ṣáyìkì lẹ́sàn èyàn ọmọ ìyá tó yẹ pé èyí lè mọ́ jù ní kíw àmẹ́yìn náà fẹ́ràn ṣúlẹ̀ sí fẹ́ràn àwọn afásún ẹjá tẹ́kì àwọn ọ̀rọ̀ iná bí ẹjá ṣìṣòro pẹ̀lú àfáàrùn mọ́wá ẹlẹ́ẹ̀kejì kádẹ́ máa tó gbogbo àwọn àlùfáà wa bá wà náà lórí ọ̀rọ̀ wọn nígbà tí ìrẹ́lùmí náà tún sáré tó ń sin nǹkan mí ẹjá tó pé níbi táwọn àlùfáà bá wà lórí ọ̀rọ̀ wọn ká mọ̀ gbáwọ́jọ wọn fa á padà ní pé àárín náà ti jáde ìdá àtọ́ àlùbálẹ̀ ẹ̀yìn èyàn mọ̀ kí ẹ̀yìn gangan lè nítorí yí sí ìjòkòrò rẹ̀
ẹmú ẹ̀kọ́ ibi ìṣẹ̀lẹ̀ yìí ẹmú làákà ibi ìṣẹ̀lẹ̀ yìí àrí ìyẹn máa ń balẹ̀ níbi ìwà yìí sọ yìí mọ̀ ẹ̀ tí ẹ máa fẹ́ mú un lé yóò ṣù ọ́ ó ṣe kí mo kí jẹ́ máa yóò ṣù ọ́ Allah subhanahu wa ta'ala kuma sa mu ẹsẹ̀ nǹkan tó wà tó bẹ́ẹ̀ lọ́wọ́ pé tí mi náà bá wá sọ èyí tó bá dàbí pé èmi náà tún wá mo lè jù fún àpáwà náà ọbẹ̀ wa ká má bínú mo rò pé mo ṣọ́ra mi láti bẹ̀rẹ̀ pé ìfẹ́ sọ̀rọ̀ tí ń fi gàmọ́ sí àwọn ayé ẹ̀kọ́ òun kan náírà tí àwọn wá ká àti àwọn àdá tàbá fi rí ẹ̀ pé èmi náà tún wá gàmọ́ sí àwọn ẹ̀mọ̀ kí mi ìgbà kan jù lérò ìfẹ́ fún yín jáde welcome me completely mo kàn lè má gbé yín dé àwọn èyí lè má ṣe yìí àmọ́ kí ẹ mọ̀ pé inú ọ̀rọ̀ yàrá mi ṣàdúrà fún yín mo sì yín sọ ń wájú gbogbo ẹgbẹ́ ana uhibbuka fillah mo sì bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀ pé tòun ti bẹ́yìn rí yín rí láyé láwọn àgbà tí ìmọ̀ yín máa wọn ká tí mo fi mọ̀ yín wáyé ẹ̀yin náà mọ̀ pé àwọn ìbá ṣe dáadáa ní wọn láwọn yín náà mo fi gbà yín lọ tí mo sì ń fojú mo ti mo wálé máa rí nísìnyí tí mo rò pé mo fojú rẹ̀ rí gbà alhamdulilayi lẹ́yìn ẹ̀ bá ti yé tí mo ṣe wo pé mo lè rẹ́kọ́mẹ́ndì báwọn ìgbà bẹ́ẹ̀ náà lè ṣe ń wọ̀ yìí nísìnyí so ìtókà àwọn tó wáyé òun náà ni àwọn kìlẹ̀ yìí lágbára so tó bá yẹ pé ọ̀rọ̀ tí mo sọ yìí tí mo sọ lónìí ni mo ń sọ báyìí o bá káwọn olùkú tí mo ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi kó àwọn yìí jẹun yìí ti lọ́nà ayébẹ̀kọ́ èyí ò bá ìṣẹ̀lẹ̀ ìgbà yẹn ó ṣe kí ni kó bá lọ ó yé àmọ́ ní síbáàdì tí mo wá sọ lónìí kẹ̀kẹ́ wá fẹ́ dà wà ń bẹ̀ pé ó ṣe wá ìbáyẹ̀ tó máa sọ̀rọ̀ bí báyìí ní ìgbà burú lérò mo rò pé mo fẹ́ gba dáadáa nílò ní àmọ́ ká ní ìkànnì fi ṣùgbọ́n bá fílọ̀ fi ń lẹ̀ pẹ̀lú tí mo sọ yìí a ní ìkẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ tí òjò máa ti dáwà tí mo sọ tó jẹ́ tọ́ mi ní kọ́nà kò lè jẹ́ mi bẹ̀ àmọ́ ká láwọn hápù bẹ̀ tí mo sọ náà ló tọ́ mo tó bẹ̀rẹ̀ ìdíkọ̀ mo tó bẹ̀rẹ̀ ìdíkọ̀ èmi ò kí ẹ̀ lọ́dọ̀ tẹ̀yìn ó yà bí òye sọ yìí náà kàwọn kí mo ti dá kiri ọ̀rọ̀ lẹ́yìn tí mo ti sọ lébè yìí nísìn kálukú bá tún bẹ̀rẹ̀ padà yòókù tó dijọ́ mi ọ̀dọ̀ bàbá tó ní mọ̀ náà sábà tó ní ìdíkájọ́ pàkíyèsí lórí ọ̀rọ̀ yìí torí náà ẹjọ́ òní kí n mọ sọ̀rọ̀ wọn níwà àwọn bídí àmbẹ̀lẹ̀ wọn gbọ́ àwọn sọ̀hábà àwọn pẹ̀lú ṣe é sí ìláwùjọ wa àwọn gbọ́ àwọn gbogbo ẹni wọ́n sọ pa àwọn sọ̀hábà àwọn yìí ń bẹ́lẹ̀ níwọ̀n afáwọn yìí ń lẹ́yìn ní màá rán kankan máa yọ ìrìn òsì bá lẹ́yìn bá ń ṣe bẹ́ẹ̀ ní òní ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ láì sì máa rò pé mo ní òun tí fi wá lò lórí tẹ̀yìn jẹ́ máa lọ lórí àwọn tí ń bú àwọn sábẹ́ àdàbí sọ̀rọ̀ máa rí sọ̀rọ̀ àtàwọn tí wọ́n ń takọ àwọn àfẹwà àbíjó àtàwọn àwọn àwọn نسأل الله سبحانه وتعالى أن يوفقنا جميعا لما يحب ويرضى هذا وصلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك أنا تقول السلام عليكم ورحمة الله